gbogbo ẹni tí ó bá dẹ̀ ń tafà sí kí ìran Oòduà má dìde, ẹni tí ojú wọn bá rí bẹ́ẹ̀ ni ó máa ṣẹlẹ̀ sí wọn. Ṣé mo kí gbogbo ẹ̀yin tí ẹ jọ mọ Oòduà, lè ṣe dáadáa ní ẹ̀yin náà wà. Gẹ́gẹ́ bí n tí a ti gbọ́ ní àtàná, òun náà ni a máa sọ̀rọ̀ lé lórí fún ìwọ̀nba ìṣẹ́jú díẹ̀ kó tó di pé a padà tún lọ bẹ́ẹ̀dì lọ. But nǹkan kan ni pé bí gbogbo wa bá rò pé èèyàn kan ló kàn ní nǹkan tí à ń pariwo lé lórí, gbogbo wa pátá náà ni ọ̀rọ̀ yẹn bá bá wí. Àsìkò tí à ń polongo pé kí gbogbo wa ká jọ dìde, tẹ́yìn kan ní àsìkò yẹn ò tíì tó torí ìjọba tó wà ní ipò lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ kí ó yé gbogbo wa dájú pé ìjọba máa wá, ó máa lọ. Government come, government goes. Òun ni ọ̀rọ̀ ìjọba. But nǹkan kan tí kò ní lọ, òun náà ni pé ilẹ̀ Oòduà ó máa dìde. Bẹ́ẹ̀ fẹ́, bẹ́ẹ̀ kọ̀. There's no doubt in our minds on that. So mo kí ẹ̀yin èèyàn wa lẹ́ẹ̀kan sí. I say good morning and welcome to the live transmission. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ ní orí iléeṣẹ́ wa ní bíbá, èyí tí à ń sọ̀rọ̀ lé lórí, òun náà ni wọ́n ń pè ní Yorùbá self-determination. And we have all the right. Mo kàn máa sáré fún wa láwọn one or two instances pé mo kí ẹ Gani Olóyèdé, mo dẹ̀ kẹ́yìn tí ẹ darapọ̀ mọ́ wa náà, àtẹ̀yìn tí ẹ máa wo program yẹn nígbà tí àyè bá gbà yín, torí olúkálùkù ló ní time tó ń wo program wa. But ìgbàkúgbà tó bá jẹ́ lọ́dọ̀ tí yín, mo kí yín pé jẹ́ ń gbélé báyìí. So mo kí gbogbo wa, very good morning and welcome. A kàn máa sọ fún àwọn èèyàn wa pé there's no cause for alarm torí everybody knows that kò ń ṣe ní government tí ń pa ọmọ Yorùbá, àní tá a ṣe ń pariwo pa fẹ́ dá dúró. Tẹ́ bá rò pé ìjọba tó wà ńbẹ̀ máa ràn yín lọ́wọ́, àbí ìjọba tó wà ńbẹ̀ á fún yín ní access pé kẹ́ dá dúró, ẹ tutù ẹ̀ dànù. Àtijọba tàná àti tèní, gbogbo wọn pátá kò sí èyí tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá. So mo fẹ́ kí yẹn kó kọ́kọ́ máa yé wa dáadáa. A ti gbọ́ látàná tí a ti sọ fúnra wa pé ẹni tá à ń wá tó jẹ́ Bishop Adésínà, ó wà lọ́wọ́ DSS. A tẹ̀dúpẹ́ pé nígbà tí a pariwo síta níjọ́ Tuesday pé a ti mísì ìkànnà àwọn tí a jọ ń ṣe self-determination, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà lọ́dọ̀ àwọn tó ní àdúrà lọ́wọ́, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀ṣe, torí pé ọmọ Oòduà ni wá, ọmọ Yorùbá dẹ̀ ni wá. Ẹni tó bá dẹ̀ fẹ́ gbọ́ àtẹni tó ò fẹ́ gbọ́,
ìṣẹ̀ṣe is part of us. So èèyàn lè sọnù odindi àgbàlagbà a lè máa wá ká má mọ̀ bí tá máa wá sí. So we took all the necessary steps and we decided that not just sit back, but we consulted the oracles. And if we ní gbogbo ohun tí oracle sọ lórí ìgbà tí message wá níjọ́ Monday pé arákùnrin tẹ́ ń wò yìí, who is part of the financial advisor of the Yoruba nation, was missing. This was on Monday night. Lọ́sẹ̀ tá wà yìí at about 11 p.m. ni mo gba call yẹn. Within 24 hours, a consult Ifá. Ntí Ifá sọ, ẹ̀yin má worry. Ntí Ọ̀pẹ̀lẹ̀ sọ, ẹ̀yin má worry nípa ẹ̀. But a pè àwọn tó yẹ ká pè ní ti babaláwo, ní ti àfà, ní ti pastor, a gbé wọn dìde pé ṣé arákùnrin ìsọnù ni. Ntí ó jáde nínú ẹ̀ kò ń ṣe fún public. But ntí mo fẹ́ jẹ́ kó yé gbogbo yín ni pé tí ẹ bá ń dúró pé ìjọba tó wà lórí oyè ó máa gbà yín sílẹ̀, ẹ tutù ẹ̀ dànù. Ìjọba kan ò ní fún yín láyè kẹ́rí ayé gbé. Ìjọba kan kò ní ever fún yín ní ààyè kí ẹ rí ayé gbé. Ayé máa ní yín lára ni until tá bá fi kúrò ní Nàìjíríà ẹ ní ìgbádùn. Fẹ́ni tó bá ṣì ń sọ pé òun fẹ́ wọ́n Nàìjíríà ni o. You will never have peace. So whether o support Yoruba nation, Oòduà nation, àbó support it, you will continue to suffer part of Nigeria. Torí purpose in Nigeria ni pé kó fìyà jẹ gbogbo yín. Nigeria ò lè fìyà jẹ mí. I have left Nigeria. So in tó bá máa mú Nigeria fìyà jẹ mí, kàkà kó fìyà jẹ mí, màá yà fi gbogbo strength tí mo ní láyé àtọ̀run láti fi make sure pé a mú ẹ̀yin kúrò nínú Nigeria yẹn. Torí èmi ò lè sí lára tí Nigeria máa fìyà jẹ mọ́. Ìyẹn ti kúrò nínú picture. Èmi àti family mi, lóòótọ́ family mi ṣì wà lọ́hùn, Nigeria máa fìyà jẹ wọ́n ni. There's no doubt about it. Iṣẹ́ wa fúnlẹ̀ wa, forílẹ̀ ibi wa, kàgbéga, kàgbéga, kàgbéga fàlérí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní kẹ́jẹ́ ká máa lépa, tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ, ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. I always realize when I'm live if I'm still missing one of my phones. So let's go live on Twitter Space as well. So mo kẹ́yìn èèyàn wa lẹ́ẹ̀kan sí i. Tí ẹ bá wo aago nínú kitchen mi, ẹ̀yin tí ẹ bá ń wo kitchen mi, aago 4 ló lù. We don't live in fear níbi tí mò ń gbé. Mo ní di burglary. Fúlàní ò lè wọlé wá pa mí níbi tí mo wà yìí. Kò possible. Fúlàní ò lè kọjá lójú títì kí ọlọ́pàá kó má ṣiṣẹ́. Àwọn tó ń pààyàn wọ́n ò lè wọnú ilé sí àdúgbò mi kí ọlọ́pàá kó má ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Gbogbo yín pátá nílẹ̀ Yorùbá léèní pátá kò ní sí peace until tá bá exit nítorí pé ẹ ní security. Ẹ ní security. Kò sí security fún yín. Èyí tó wá jẹ́ kí security wà kó ṣe ààbò fún yín. Wọ́n ti mú ààbò yẹn, wọ́n ti gbélé Miyetti Allah lọ́wọ́. Púpọ̀ nù yín tẹ́ wà Nàìjíríà nísìn. Bẹ́ ṣe ń wò mí, ẹ̀yin tẹ́ wà Nàìjíríà, ẹ ní ààbò.
kò dẹ̀ sílùú tí ó wà lágbàáyé tẹ́ ẹ̀ bá ti ní security ẹ̀ lè nísinmi. bóhùn ẹ̀ kó pàdúrà láti ọ̀la títí dọ̀túnla pé ọlọ́run á jẹ́ nísinmi, ò lè nísinmi torí pé inú ilé tó ń gbé bọ́gláàrì wà nínú bẹ̀. iwájú ilẹ̀kùnlé ẹ̀ ò ti fi bọ́gláàrì sí. àwọn ọlọ́dẹ tẹ kó sójú títì tó ń ṣe ààbò fún yín wọ́n ò lè dáàbò bò yín torí àwọn tí wọ́n ń bọ̀ wá pààyàn àwọn wà sophisticated. mo kàn ń jẹ́ kó mọ tá à ń jà fún ìwọ tí ò ń gbàdúrà pé ọlọ́run á jẹ́ kí nàìjíríà dá. nàìjíríà ò lè dá láti ìrandíran tó ti ń bọ̀ débi pé ìwọ ló máa gbàdúrà sọ́lọ́run. ọlọ́run ti yọ nàìjíríà kúrò nínú máàpù. in tó ń jẹ́ nàìjíríà ó ti kúrò nínú máàpù torí ọlọ́run ò fọwọ́ sí ọ̀rọ̀ nàìjíríà mọ́. àwọn tó dẹ̀ wá nílẹ̀ Oòduà tá à ń jà fún wọ́n ti kúrò lára nàìjíríà. ilẹ̀ Oòduà máa dá bọ̀ kò ń ṣe látara nàìjíríà mọ́. bóhùn ẹ̀ kó gbàwẹ̀ títí ó lè rí àṣeyọrí nínú nàìjíríà mọ́ nítorí pé ó ti di ìlú ẹ̀jẹ̀ tó ń pààyàn. but n tí gbogbo yín dúró dè, ẹ ṣì ń dúró dẹni tí ó máa wá lead yín. ẹ ń dúró de Koiki Media, ẹ ń dúró de Ìgbòho, ẹ ń dúró de Bàbá Akíntóyè. nígbà tí ó bá rúgbó dáadáa gbogbo yín lẹ máa jọ jáde, àwa tó kù náà àwa máa wá sọ̀kalẹ̀ wá. so lórí ọ̀rọ̀ ti Bishop Adésínà àti mọbi tó wà, ìgbésẹ̀ máa lọ torí pé in tó bá ṣe mú federal government tó negotiate pẹ̀lú terrorist nínú nàìjíríà kò jẹ́ kí ẹ̀yin náà mọ̀ pé terrorist tí federal government ń bá negotiate ó ti di dandan pé federal government náà máa ní àsìkò kan lórí ìrìn àjò yìí tàjọ máa jókòó papọ̀. but in tó máa mú àjọ jókòó papọ̀ kò tí ì dé stage yẹn. ó lè má jẹ́ eléyìí tó ṣìṣẹlẹ̀ yìí, ó lè má jẹ́ mi, but ó wá kù sí gbogbo olúkálukú wa lọ́wọ́ nígbà tí a bá fẹ́ kí àsìkò yẹn dé. tásìkò yẹn ò bá ti wá dé ìyà máa jẹ gbogbo wa. àtẹni tó wà ń lo òyìnbó wàá máa ṣiṣẹ́ wàá máa fi ránṣẹ́ sílé. wàá ṣiṣẹ́ nílùú òyìnbó, wàá ṣiṣẹ́, iṣẹ́ ló ń ṣe nílùú òyìnbó. àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń jáde báyìí látago 4, àwọn tó ń lọ ṣiṣẹ́ cleaning, àwọn tó máa lọ clean offices ní Liverpool Street, ní Allgate. wọ́n ti jáde báyìí ní 4 o'clock tí wọ́n ti wọ night bus. tó bá dé bus stop nísìnyí wàá báyàn ní bus stop. tó bá dé bus stop báyìí nísìnyí wàá báwọn èèyàn ní gbogbo bus stop káàkiri gbogbo England títí dé Manchester, Scotland, láwọn tó ń lọ ṣiṣẹ́ early morning. wọ́n máa ń pè ní early morning. so ìwọ tó wà ń lo òyìnbó náà tó sọ pé ò fẹ́ kí a gba ilẹ̀ Oòduà ó máa ṣiṣẹ́ bí wáyà ni. torí pé àwọn tó wà nílé tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ kódà èmi à máa fi oògùn a máa fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó máa fi send owó sílé. so ọ̀nà méjì ni àtẹni tó wà ń lo òyìnbó tó ní òun ò fẹ́ Yorùbá nation, òun ò fẹ́ kílẹ̀ Oòduà, wàá ṣiṣẹ́ bí fáyà ni. torí pé ara iṣẹ́ tá à ń ṣe kò jẹ́ kó pọ̀ tó iṣẹ́ tó yẹ ká máa ṣe. ìwọ̀nba iṣẹ́ díẹ̀díẹ̀ ló yẹ ká máa ṣe nílùú òyìnbó. ká dẹ̀ lọlé, ká lọ cinema, ká lọ club, ká lọ bar, ká lọ restaurant, ká lọ òde, ká lọ wedding, ká dẹ̀ travel níwọ̀nba tó lè tó wá jẹ. but à ń ṣe extra torí a fẹ́ gba àwọn èèyàn wa sílẹ̀ nílùú olórí burúkú, ìlú òfò, ìlú àdánù tó ti kúrò nínú máàpù Ọlọ́run. ẹ wá ń fi sentiment ẹ ń fi sí pé Ọlọ́run á wá dìde, á wá gbàdúrà látànú bàbá Adébóyè, láti bàbá Kúmúyì, láti pásítọ̀ Òjó, láti pásítọ̀ Nasiru Lai, láti pásítọ̀ kílẹ̀ tó jẹ́ ẹ fún mi ẹ máa dárúkọ wọn, Akéwùgbà Góòdù, Ìmáàmù Ọ̀fà, gbogbo àwọn religious scholars. ẹ wá ní Ọlọ́run á gbàdúrà látẹnu tí wọn pé Nàìjíríà máa dá. ẹ máa tanra yín. bóun bàbá Adébóyè kó gbàdúrà títí Nàìjíríà ò lè dá. bóun gbogbo àwọn wòlíì yín kọ́ wọnú àdúrà, kọ́ wọnú ẹ̀mí lọ, Nàìjíríà ti kú. bóun gbogbo àwọn wòlíì yín kọ́ padà lọ bá Ọlọ́run
kò lè work. Màá sọ̀dí fún yín. Bóhun bàbá Adébóyè, bóhun ìyá àdúrà, bóhun gbogbo ẹ̀yin sẹ̀lẹ́, bóhun gbogbo ẹ̀yin kérébù, ẹ̀yin redeem, ẹ̀yin alásàlátù, ẹ̀yin amadíà, kẹ́ máa bẹ Ọlọ́run pé Ọlọ́run á jẹ́ kí Nàìjíríà dá. Ọlọ́run ti yọ Nàìjíríà kúrò nínú map. Torí ìlú tí kò bá ti gbọ́ in tí Ọlọ́run sọ gangan, ìlú yẹn náà ò lè lọ síwájú mọ́. Nàìjíríà ti stall báyìí. Nàìjíríà ó ti wà ní standstill. Ó ti wà ní standstill, kò lè lọ síwájú, kò lè lọ sẹ́yìn, àfi tó bá pín. Bọ̀yìn tó fẹ́ mú pín yẹn, òun ni kò tí ì fẹ́ yé gbogbo wa, but a mọ̀ òtítọ́, but à ń sá káàkiri, à ń lọ báyìí, à ń lọ báyìí. So tó bá wá mú kan nú wa, àwa tó wá lọ́ọ̀yà, àti orí èzò owó, ó yẹ jẹ́ ká lọ gbà sílẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́. But ó ń súnmọ́ díẹ̀díẹ̀. Mo kí ìyá wa Wunmi Praise. Mo kí ìyá wa aago 4. Èmi ti jí fún nǹkan mi ni. Mo ní life tèmi náà. But èyí tí mo jí fún yẹn kò ń ṣe fún public consumption. Mo ti sùn dáadáa. Níwọ̀nba tí mo lè sùn, mo ti dìde. Mo ti jí láti bí 1 hour ago. Mo wà lórí YouTube. Oní kankan tí mo ń wò is not for public consumption. But irọ́ tí ìjọba tèmi pa fún yín àtàwọn gómìnà yín kò ní jẹ́ kẹ́ ní làákàyè lórí ọ̀rọ̀ Nàìjíríà. Ẹ jẹ́ kí n kọ́kọ́ fún yín láwọn breakdown kankan. So gbogbo ẹni tó bá wá ń rò pé bóyá DSS ṣe ń gbéyàn lénìí, DSS ò fẹ́ gbé ẹni tó gbé yẹn sílẹ̀. Títí dọ̀la ta ló pa Màmá Fẹlá? Mo ń béèrè lọ́wọ́ yín ni o. Ìjà rẹ̀ nìkan jáde lénìí pé ẹni báyìí ló pa Gani Délégiwá. Ǹjẹ́ tí ìṣẹ́jọ́ Délégiwá kí wá lẹ̀ ń gbàdúrà Nàìjíríà fún? Orí gbogbo yín ò pé. Kò ń ṣe ẹni mo bá sọ̀rọ̀, ẹ̀yin tẹ́ ń wò mí, tá bá ń sọ̀rọ̀ orí wọn ò pé yẹn, àwọn tó sì ń sọ̀rọ̀ Nàìjíríà ni. Bó jẹ́ pásítọ̀ yìí ló ń sọ̀rọ̀ Nàìjíríà ni, orí ẹ̀ ò pé, torí pé ó mọ̀ pé Ọlọ́run ti ránṣẹ́ sí. Bẹ́ẹ̀ ni Fúnṣọ́ Williams. Ta ló pa Fúnṣọ́ Williams? Inú Nàìjíríà tẹ́yìn ń bẹ Ọlọ́run sí yẹn, ta ló pa Tolúlọpọ̀ Rótilé? Ta ló pa Jùmọ̀kẹ́ Oyèlékè? Ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run pé àwọn onílẹ̀ wọ́n ò jẹ́ kó pa Bishop Adésínà nígbà tó gbé. Gani Fáwẹ́hìnmí bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi pé wọ́n ò pa Bishop Adésínà ká wá máa béèrè pé ta ló pa o. Kọ́ tẹ̀ má tẹ̀ gbé bọ́dì sílẹ̀ àbí kọ́ gbé bọ́dì sílẹ̀. Bomb bastard. Ọpẹ́ kan kọ́kọ́ nìyẹn. Ọpẹ́ kan òun nìyẹn. Because ẹni tó bá kidnap láàrin títì nílùú òfò tó yẹ pé tó bá ń kidnap èèyàn báyìí bí gbogbo ń ṣe máa ranjú kalẹ̀ tẹ́ lè ṣe kankan nígbà tó gbé ìbọn dání. But àwọn tó ń fi ìbọn dẹ́rù bà yín, ta ló pa Fẹlá Aníkúlápó Kútì? Ta ló pa Simbiat Abíọ́lá? Ta ló pa MKO Abíọ́lá gangan? So wọ́n rí bíṣọ̀pù pa. A dúpẹ́ fọ́lọ́run. Mo bá ìyàwó bíṣọ̀pù, mo fi bá dúpẹ́. Inú mi dùn nígbà tí àwọn tí a pè tó ń fi yé wa pé sẹ́ nǹkan ṣì ń bẹ, ẹ fọkàn yín balẹ̀. Kò síkú, kò sárùn. Tí tó bá ń sọ pé kò síkú, kò sárùn, tó bá sì jẹ́jọ́ ni à lọ dẹ́jọ́. Èyí kọ́ lọ́ṣẹ̀ ń dẹ́jọ́. Nnamdi Kanu wọ́n sì ń dẹ́jọ́ ẹ̀ lọ́wọ́. Wọ́n ní ta ló pa Ẹlẹ́gbẹ́dé? Gbogbo ẹni tó bá ti pa ẹ máa bá fi sínú comment section. Torí ẹlòmíì ìtọ́ṣẹ́ ìbí lánàá ọmọ àlè, àwọn ọmọ òfò, àwọn ọmọ tó yẹ pé ìtọ́yún ẹ̀kọ́ ti dànù ni, tó ń gbàdúrà fún Nàìjíríà, ọmọ Indomie. Orí Indomie jẹ́ Indomie wà nílé yìí. Ìwọ tó ń pè ní ọmọ Indomie generation, ó tẹ̀ rí Indomie jẹ́ lẹ́ni. Indomie ti di 1000. Mo rí bọ̀bọ̀ kan tó jáde.
tó ní tó bá máa ṣe Indomie fáwọn nísìn láti 400 ó ti di 1000 nítorí pé ẹ rí gáàsì lò. Ọmọ àlè. Àwa kan wá ń dìde, ìran yìí wá dìde, wọ́n ní Indomie ó dé lò. Àwa ń sọ pé àfi kí ọmọ Oòduà tó bá fẹ́ rí àlàáfíà, torí púpọ̀ ní yóò ní àlàáfíà. Ilé tèmi nísìn kò ní bọ́gláàrì, kò ń ṣe pé kò sí olè. 70 million pounds of 4,000 iPhone ni wọ́n jí nílùú yìí. Ẹ lọ wo news yẹn, ó wà lórí news. Ṣé láwọn tó máa ń yọ fóònù kò sí Nàìjíríà nù wọn. Afghan ló ń ṣiṣẹ́ yẹn, àwọn ọmọ Afghan. But ìlú yóò ní sùúrù nítorí pé ilẹ̀ Yorùbá tó yẹ kó bá ṣe wọ́n fi bá ṣe, wọ́n fi máa bá Fúlàní ṣe. Ìwọ wá ń sọ pé ó wá ṣí báíbùlẹ̀, ó wá ń ka sáàmù sórí Nàìjíríà pé k'Ọlọ́run jẹ́ kó dáa. Ó jẹ́ tètè máa sọ fún Ọlọ́run pé gbogbo táwọn Kóìkì ń ṣe àtolóyè Ìgbòho àti gbogbo àwọn ọmọ Yorùbá tó fi tọkàntọkàn tinútinú àti bàbá Akíntóyè àti Ẹmọ̀lá, ẹ lọ gbọ́n tí George Akínọlá sọ lórí World Media lánàá. Tó o bá ń ṣe ọmọ Oòduà, ààrẹ gbọ́dọ̀ máa dìde. Tó bá rò pé Fúlàní ò nípa ẹ, wọ́n máa pa ṣégè sí gbogbo wa lára ká tó débi tá à ń lọ. Wá pa ṣégè sí gbogbo wa lára. Torí pé àìtí mọ̀ pé ikú tó fi pa wá ó ti wà ní déńté báyìí nísìn. Tẹ́lẹ̀ la rò pé ó súnmọ́ tó wà lọ́nà north, wọ́n ti wà létí ilé wa báyìí nísìn. Mo ń gbọ́ pọ́n náà ń gbé military barracks bọ̀ ní Kwara, so wọ́n tún gbé extra Fúlàní wá bá yín. A mọ̀ pé tẹ́lẹ̀ Kwara ti kúrò lára ilẹ̀ Yorùbá látara pé wọ́n ti gbé sí north. But ẹnikẹ́ni tó bá wá ń sọ pé inú òun dùn tó jọmọ Yorùbá pé wọ́n ní ìbá sọ fún yín tán ṣe yẹn, torí a mọ̀ pé àwọn olórí burúkú kan wà lábúrọ̀dì yìí tẹnu yín máa wá rough. Gbogbo wa la máa jẹ breakfast. Ó lè jẹjọ́ tó bá kọ̀fé lọ sékòó yẹn àti airport ló kọ́ máa ṣubú dànù, ò ní rí ambulance tó máa gbé ẹ. Wàyà awó lọ nìyẹn. O lè má ní any illness, but o kọ̀ dé airport Nàìjíríà, orúkọ bù ẹ báyìí tó ṣubú báyìí, kò sí ambulance, ibẹ̀ ló máa kú sí. Mélòó ta ti rí. Ó sáré lọ́lé ni kò dé. Àwa wá ń bẹ àwọn onílẹ̀ pé kó jẹ́ ká tètè kó má pẹ́. Ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀. A máa ṣe election 2027. Eré yẹn lẹ́yìn kan sá nísìn. Èèyàn máa lè. Èyí tẹ́ ti ń ṣe láti 1999, kí ló mú jáde fún yín? Èyí tí ẹ ti ń ṣe láti 1999, more than 25 years. What has been the result? Now, wọ́n láwọn information kan tí mo kàn máa sáré kà fún wa so that kò lè ní understanding pé ìjà tá gbé dání ní ti paperwork ni ó ṣì wà well documented pé we are not doing anything. Kódà kó jẹ́ in tí òun rò yẹn gangan náà ló sọ pé wọ́n fi mú Bishop Adesina, right wa ni. Right wa ni. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn babaláwo tọ́ni ẹ lọ́jọ́kòó ní tó bá gbà la máa fún. Mo dúpẹ́ lẹ́yìn ọmọ ìyá mi Wùmí Presi send àdúrà sí mi ní 321, àwọn abiyamọ tó sùn tó ń fi ti ìlànà tó mọ̀, ìlànà tó lúkálukú bá mọ̀ ní kó gbé dání. Mo rí gbogbo iṣẹ́ táwọn babaláwo ṣe, wọ́n ti send gbogbo fídíò yẹn sí mi. Bẹ́ẹ̀ ni kábàpẹ́à àdúrò ẹni máa kú ló máa kú, ẹni máa yè ló máa yè, but ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọ̀dàlẹ̀ ẹ máa bá lọ ni. A máa rán in tí ẹ fẹ́ la máa rán sí yín. So mo kí àwọn babaláwo tó ń ṣiṣẹ́, owó ló máa jẹ, kò ní jágbàdo. Àdúrà á máa gbà lórí gbogbo wa, lórí gbogbo ọmọ Oòduà tó jẹ́ 60 million tá ń torí ẹ̀ tó yẹ kí mi máa sùn lágo 4.
bó tẹ̀ jẹ́ mò ń bá ìyàwó mi ṣe jigijigi ni bí n tẹ̀ ṣe jigijigi kí n máa bá àwọn ọmọ Oòduà kí n máa lọ chẹ́ẹ̀kì wọn ṣọ́ sùn ṣọ́wọ́ òkè àwa níbi táwa yìí àbí bẹ́ẹ̀ kọ́ torí pé kí àwọn Fúlàní tí gbogbo wa rí tarí korojúkorojú báyọ̀ ọmọ àlè orí Fúlàní korojúkorojú orí Fúlàní o tán ní pé Fúlàní ti pa wọ́n ní Kwara o Kóìkì Fúlàní ti pa wọ́n lọ́ṣun o ìyẹn upset ẹ ìwọ náà fi máa jáwó fi ṣe content ṣòro pé content lọ fi ń rówó ní economy tó bá ń ṣiṣẹ́ àbí o rò pé gbogbo èèyàn ló máa dàbí influencer mo kí mi sí ní Big Brother ṣòro pé gbogbo èèyàn ló máa kó sínú ilé kan tẹ́ máa ṣe Big Brother fún 70 days ṣọ́lẹ̀ kó gbogbo yín sínú ilé mo kí sister mi dáadáa ọmọ Yorùbá tàtà tó represent wa ní Big Brother èèyàn mélòó ló apply fún Big Brother èèyàn mélòó ló mú èèyàn mélòó ni ó apply fún Big Brother èèyàn mélòó ló mú èèyàn mélòó ló apply fún visa lọ́dọọdún èèyàn mélòó ló ń fún ìdí tó ṣe máa mọ̀ pé àfi ká dá dúró torí tá a bá ti jọ dá dúró easy fún wa based on economic policy but ẹ bá rò pé Tinubu máa ṣe economic policy Nàìjíríà tó máa support business tó ń ṣe tutù ẹ̀ dànù mo ní kí ló sọ tutù ẹ̀ dànù tó bá rò pé Jagaban ọmọlódò ọdẹ pé policy tó ń bá lọ lọ́wọ́lọ́wọ́ nísìn á wá ràn ẹ́ lọ́wọ́ wóróbo tó ń ṣe mò ń wéyàn kan tó ní hòtẹ́ẹ̀ kan wà lákùrẹ́ yìí níbo lòtẹ́ẹ̀ yẹn wà ó ti wọlẹ̀ ẹkọ́nọ́mì Nàìjíríà ló pa bísínẹ́sì tó ń ṣe nígbà Buhari ǹjẹ́ ó ṣì ń rí ṣe mọ́ mọ́tò tó ń gùn nígbà Buhari ǹjẹ́ ó ṣì láǹfààní àti gùn àbó ti wà nínú orí odó but ìdí tá ṣe ń sọ pé a need láti wà nínú bí congregation ìlú òfò tó lè identify ẹni tó fi pààyàn àtẹni tí ó ń wá àlàáfíà mo sọ fún yín pé Yorùbá nation kò ń ṣe content Yorùbá nation is not a content it is a reality and it is what they call do or die okay do or die fún àwa tí a mọ̀ tó ń pè ní òmìnira torí púpọ̀ nínú yín ẹ̀ mọ̀ tó ń pè ní òmìnira tó bá tẹ̀ máa jápa mo kí ẹ Ọlá Odùs èmi ò ní kó má jápa tó bá ti wá jápa yẹn tó bá wá ń rí owó ní ibi tó ti jápa yẹn ta ló fi máa send ẹ̀ sí ṣó jẹ́ kí a máa send owó lọ sí Nàìjíríà pẹ̀lú gbogbo tẹ́ni ẹ ní Nàìjíríà we are the largest in Africa a máa sọ òyìnbó òfò àwọn olóṣèlú nìkan ló ń gbádùn ló ń yọkùn ló ń dóbò káàkiri torí mo expect ọmọ kékeré kó wà lórí broadcast nísìn àwọn àgbàlagbà la wà lórí ètò tó ń fi ayé yín tó fi ń play kàlòkàlò wọ́n fi ń play ludo wọ́n tún fi ń play ludo báyìí nísìn bó bá wọn Tinubu kó ṣe security fún yín tó bá ṣe security fún yín ẹni tó bá ti kú ó kú náà nìyẹn but a dúpẹ́ pé wọ́n ò rí Bishop Adésínà pa kò ń ṣojú lásán wọ́n pa Àdògán sínú ilé àtàlájì Fatai àrí bọ́dì a ní ẹ máa bá wa dúpẹ́ mo kí alẹ́ kọ́ndì àbọ̀rọ̀ mo yẹ nísìn mo ní wọ́n pa Àdògán àti Àlájì Fatai wọ́n wọlé wọ́n pa wọ́n gbé òkú lọ kàmá ẹ̀tẹ̀ tí wàá sọ ẹni tí wọ́n jí gbé lójú títì ni níbi tó ti ń mu dírínkì ni tí a dẹ̀ ní communication for 72 hours but Ifá gbé jáde Ifá ní gbogbo ibikíbi tó bá ń bẹ lágbàáyé yìí á padà wá ó sì padà wá sílé ẹ̀ lóòótọ́ wọ́n mú wọlé ni wọ́n dẹ̀ ti mú padà but ìyàwó ẹ̀ fojú rí báyìí ẹ̀ bá ń dúpẹ́ f'Ẹlẹ́dùmarè ẹ̀ bá ń dúpẹ́ fún àwọn onílẹ̀ pé iṣẹ́ ṣì ń lọ
lórí pé ilẹ̀ Oòduà nǹkan ń bẹ. Ìyẹn tọ́pẹ́ mi. Bó bá jẹ́ yẹn nìkan ni mo lè máa dúpẹ́ fún, it is more than enough. Wọ́n ò tí lè release ẹni tó mú bẹ́ẹ̀ yẹn. Ṣé Nàìjíríà wá jẹ́ gẹ́gẹ́ bí ìlú tó gbádùn bí abroad ni? Ṣé wọ́n kọ̀ mọ́ ṣé ẹni tó jí gbé ṣe rò pójú lásán lọ́ fi pé wálé ni? Tàfi wá fún yín ní breaking news pé láti rí Bishop Adesina o. Àṣìṣe débẹ̀ ni. Àwọn tó mọ̀ nípa ti Jésù wọ́n gbé ti Jésù dání. Àwọn tó wọnú alúwà wọ́n wọnú alúwà. But àwa tí a mọ̀ nípa pé a ti padà sínú ìṣẹ̀ṣe tínú wa dẹ̀ ń dùn. A padà sínú ẹ̀ pé a dúpẹ́ pé ẹ̀mí wa padà sínú ẹ̀. Má pè mí pé kí ni ìṣẹ̀ṣe. Tó bá mọ ọmọ nìyẹn problem ti ẹ nìyẹn. Gbogbo fídíò tó send inú mi dùn. Tí mo rí gbogbo iṣẹ́ tó lọ rẹpẹtẹ. Mo gbé dànsákì fáwọn babaláwo. Ó sì ń jẹ́ á dẹ̀ máa jẹ́ fún wọn. So 72 hours. Ìjọ Monday ni wọ́n rí bíṣọ̀pù gbẹ̀yìn. But nígbà tó di àná, àwọn tó gbé bíṣọ̀pù, wọ́n wá gbé bíṣọ̀pù wá. Ṣé ẹ̀yin rò pọ̀ fẹ́ gbé wá tẹ́lẹ̀ ni? Tó bá pa bíṣọ̀pù, kò jẹ́ nǹkan kan fún wọn. Ṣọ́ṣẹ́ ń pààyàn ni. Ẹ pa Fúnṣọ́ Williams ẹ̀yin ọmọ àlè. Mo ń béèrè lọ́wọ́ yín ni. Ọmọ àlè tó náà fẹ́ wọ́n Nàìjíríà. Wọ́n ò pa Fúnṣọ́ Williams tó fẹ́ contest fún Lagos State Governor ní 1999. Ṣé ikú Ọlọ́run ló kú ni? Wọ́n ò pa bọ̀bọ̀ tí wọ́n là nǹkan mọ́ lórí. Ẹni tó pa nísìn ẹ̀rí bó ṣe yan ọbọ lọ sí court ní Lagos State tó pe rẹ̀ ní kinní kan NRT chairman. Mo gbọ́ tí ẹ̀gbọ́n brother yẹn sọ̀rọ̀. Wọ́n ní ẹ̀jẹ̀ ti dì sórí ẹ̀ kò mọ̀ nígbà tó ti lagi mọ́ lórí. Mélòó ni ló ń lagi mọ́ lórí lójoojúmọ́? O ti kú sára tó mọ̀. Brother òun béèrè pé ó bọ̀bọ̀ kan tó ṣẹ̀ pààyàn. Ó na lọ́kadà dispatch rider. Ó na ẹni tó wà nù márúwá tó ń bá tiẹ̀ lọ tí wọ́n dá dúró torí wọ́n fẹ́ gba 200 naira àbí 100 naira òfò tó ń gbà ẹ̀ ṣe gan ni authentic. Wọ́n padà pa bọ̀bọ̀ yẹn. Bọ̀bọ̀ yẹn òkú níjọ́ yẹn gangan. Púpọ̀ nù yín ti di òkú tẹ́ ẹ̀ mọ̀. Ẹ kàn ń sùn ẹ̀ ń jí torí pé ẹ̀mí tó ń bẹ lára yín ti lọ. Àìsàn Nàìjíríà wà lára yín báyìí. Tábà wá tètè rẹ̀ tí ó lè inject bí owó ẹlòmíì gbogbo tó ní tó ṣe wò mí báyìí nísìn ó kọ̀ nídìí bí 10,000 naira kó kọ̀ ra oògùn ibà. Ibà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ibà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Àbọ̀rọ̀ mọ̀ yẹn. Ibà ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Bọ̀ kò ní owó láti ra tábìlẹ̀tì anti-malaria tó lè fi ṣe in tó máa wò ó sàn nígbà tí malaria ti jẹ́. Torí malaria ń jẹ gbogbo yín báyìí. Malaria tó dẹ̀ ń jẹ gbogbo yín kò ju Nàìjíríà lọ. Ó dẹ̀ máa mu. Ṣó mọ̀ pé nígbà tí mò ń bọ̀ ní airport ní Africa, mosquito yẹn dẹ̀ dúró lára bàbá yẹn báyìí. Ó ń suck blood bàbá yẹn mọ̀. Mo ní bàbá yìí bọ́ mo mọ̀ pé bàbá tó ń travel lọ sí outside mo mọ̀ ló tó ń lọ. Ó ṣeéṣe pé tó bá dé ló tó ń lọ á gba ìwòsàn. Púpọ̀ nù yín ò lè rí ìwòsàn nínú Nàìjíríà. Ìwòsàn tẹ́ ń wá yẹn ẹ lè rí o. Àfi tí ilẹ̀ Oòduà bá dúró. Ìwòsàn tẹ́ ń wá káàkiri pé Ọlọ́run á jẹ́ ká rí ìwòsàn láyé àti lọ́run ẹ lè rí ìwòsàn yẹn torí pé wọ́n design Nàìjíríà kó fún yín ní ìwòsàn. Àwọn tó design ẹ̀ mùjẹ̀mùjẹ̀ ni wọ́n. Àwọn ló ń mú ẹ̀jẹ̀ gbogbo wa láti 1914. Wọ́n dẹ̀ máa mú gbẹ àfi tá a bá kúrò ní Nàìjíríà. But àwa kan tí wọ́n mú gbẹ náà a wà níta tá à ń fi òru ọ̀sán la fi ń ṣiṣẹ́. À ń ṣiṣẹ́ bíi kúrú ni. O ò bá jẹ́ dókítà ni. Ẹ ṣe gan-an Ọláòdùs. O ò bá jẹ́ nọ́ọ̀sì ni. O ò bá jẹ́ bus driver ni. Kò sí ìgbà tí oṣù bá dé o gbọ́dọ̀ send owó sí Nàìjíríà. Ara iṣẹ́ tí Nàìjíríà ń ṣe fún gbogbo wa nìyẹn. Má jẹ́ kẹ́ni kankan. No tell anybody o. Ara iṣẹ́ tí Nàìjíríà tó ń ṣe fún gbogbo wa òun lẹ̀ ń gbọ́ yẹn. Nàìjíríà mú ẹ̀jẹ̀ wa níta. Ó mú ẹ̀jẹ̀ tẹ̀yìn tẹ̀ wà nulẹ̀. Àwa takọ̀ wà níta ni pé tó bá mú ẹ̀jẹ̀ wa tán tá bá sick a lọ sí hospital a lọ gba ìwòsàn.
but ẹ̀yin tẹ́ wà Nàìjíríà tẹ́ ẹ̀ bá tètè rí ẹni tó fún yín ní support ibẹ̀ lẹ́ máa ṣe kí ni àwọ̀ lọ. Mo ní lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ alálẹ̀ ilẹ̀ Oòduà pé wọ́n pa Bishop Adésínà nígbà tó gbé. Ẹ ṣé gan ni ẹ̀yin gifters, mo dúpẹ́ mo mọ̀ lórí ẹ bá mi yọ̀. Mo ní adúpẹ́ pé nígbà tó gbé Bishop Adésínà tó jẹ́ money man ilẹ̀ Oòduà, torí ẹ̀yin kan ò fẹ́ kí ilẹ̀ Oòduà dúró, ó ní yín lára bẹ́ẹ̀ ṣe ń rí pound sterling tẹ́ fi ń gbowó tó pọ̀ Nàìjíríà, ẹ fẹ́ jẹ́ kí rúbà tiwa náà dé, àbí ẹ̀yin tó fà náà nìyẹn. Ẹ fẹ́ jẹ́ káwa náà ní identification tiwa. Bẹ́ẹ̀ ni bàbá mi Akinlove, Nigeria is a weapon fashioned against its people, well orchestrated and designed by the 1914 amalgamation. Ọkọ̀ gbogbo yín papọ̀ wọ́n gbé Fúlàní lé yín lórí. Àwọn wa ń dunnú pé hey, àti ọmọ wa tó wà lórí òkè, ọmọ yín wo ló wà lórí òkè tó mọ̀ ìyá yín rí? Ọmọ wo lẹ gbé sí president tó mọ̀ ìyá yín rí? Tí wọ́n fi ń nà yín lẹ́gba tó ń fọ́n ọkọ̀ ọmọ yín lórí, tí kò sí justice. Àbúrò àbòyè, mo kí yín bàbá mi Rahim. Mo nílé nǹkan sí mo dúpẹ́ fún àwọn alálẹ̀ àti gbogbo babaláwo tó dìde. Mo dúpẹ́ fún ẹ̀yin pásítọ̀ náà o, àmọ́ lórí o. Mo dúpẹ́ fún ẹ̀yin àfáà náà o, pé Bishop Adésínà tá à ń wá ó wá dẹni tí wọ́n gbé padà wá sílé ẹ̀, tó ransack ilé ẹ̀, tán ni wọ́n ń wá ẹni tí wọ́n fi pínẹ̀ mọ́lẹ̀. Fúlàní pa gbogbo yín lójoojúmọ́. DSS ò mọbi tó wà, so DSS lè track nọ́mbà yàn, kábíyèsí Elédùmarè. So DSS ní machine tó lè fi track èèyàn. So gbogbo àwọn tó bá wá ń jí gbé, ta bá ń gbọ́ pé wọ́n gbé wọn, wọ́n ń gba ransom, so kò sí DSS tó lè lọ bust wọn. Kò ní dá fún gbogbo yẹn ní ṣoríire. Mo ní gbogbo yín DSS yẹn ẹ ní ṣoríire. Ògún lákàyè máa pa gbogbo yín látòkè délẹ̀ ní mọ́tò máa jáàmù yín, á pa àwọn ọmọ yín, á pa gbogbo ìdílé yín run. Yorùbá ló ń bẹ nínú ẹ̀ ni o, Fúlàní ni o, Ìgbò ni o. Mo ní Ògún lákàyè máa pa gbogbo yín àtọmọ Yorùbá tó lídẹ̀ ẹ ní ṣoríire. Ó kù díẹ̀ nìbọn ró. So gbogbo àwọn èèyàn wa tó ń jí gbé, ká expect kò yẹ kí DSS kò bó lọ, ẹ wá kó gbọn wà àdúgbò, ẹ wá ń ṣe pàkàlà. Kò tí ì dojú ẹ̀ ní tó bá dojú ẹ̀ pàkàlà tẹ́ ń ṣe ládùúgbò yẹn, àdúgbò lọ ti máa gba pàkàlà yẹn, tolúkálukú máa fáyà rẹ̀. Ó súnmọ́ bọ̀ díẹ̀díẹ̀ ni. Okay? Ṣé rò pé tó ìbọn mélòó lẹ lè fi pa gbogbo yẹn? Ìbọn mélòó lẹ fẹ́ fi pa gbogbo yẹn? But àwọn tafẹ́ ní kọ́ dìde yẹn, àwọn sì ń jẹ màálù. Wọ́n ti ready. So many people will be kidnapped and killed. Torí àwọn tó yẹ kó rescue yín nígbà tó bá kidnap yín, wọ́n ò ní time láti rescue yín. Wọ́n wá bó ṣe máa da ìrìn àjò táwa gbé dání, wọ́n máa dànù. Àbí? So eventually, nígbà tí DSS bá ń wá aráàlú, wọ́n náà pààyàn lókè ọdẹ. Àrí DSS tó sọ fún wa pé àwọn ti wọnú bẹ̀, àwọn ọmọ fóònù tó fi ń pè, àwọn terrorist wá sí Katsina, gbogbo ilẹ̀ rí wọn tó gbé ìbọn dání báyìí. Ẹ̀dẹ̀ sọ pé ọmọ yín ló wà níbẹ̀, orí yín ò tí ì pé ọlọ́mọ yín. Tẹ́ bá ń sọ pé President Tinubu ọmọ wa ló wà lókè, kì í ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àti gbélẹ̀kẹ̀, ilẹ̀kẹ̀ ti já tipẹ́tipẹ́. Idiot all over the place. Let's come quickly. Mo kí gbogbo èèyàn wa. Torí tó bá di aago 5 bí mo tẹ̀ sùn, màá lọ lie down sẹ́gbẹ̀ ìyàwó mi. Ẹ lè má mọ̀ ìyá yìí, mo kàn fi gbé yín débẹ̀ ni o. Torí ìyá yìí gangan mo ṣe wá ṣe program. Mo tẹ̀ ní intention láti ṣe program kí n kàn lọ sùn ni. Wọ́n á pè kí n fún yín ní, kí n kàn fún yín, kí n ṣí brain ẹ̀ the medulla oblongata ọmọ òfò tó ń gbàdúrà wọn Nàìjíríà. Ó jókòó sórí TikTok. Èló ni TikTok ń sọ fún ẹ? Ó rò pé gbogbo ẹ̀ ló má dàbí high speed tó ń pa owó lórí YouTube. Ó rò pé gbogbo ẹ̀ ló má dàbí Pella. A ní ká nílùú tiwa so that wàá lè lọ síbi iṣẹ́ láàárọ̀. Àní máa wọ epo sọnù. Tó bá tẹ̀ sọnù, à mọ̀ pé wàá ní right láti pè. Torí ọlọ́pàá ilẹ̀ Oòduà tó bá mú ẹ lọ́jọ́ iwájú, á fún ẹ ní tẹlifóònù pé ìta mú ẹ fún nípínlẹ̀ kó àní máa sọ pé àní kọ́kọ́ máa sọ pé missing person kí gọ́ọ̀mẹ̀ntì tó ṣe máa sọ fún wa pé òun leléyìí o, but kò ń ṣe pọ́ fi gbé bíṣọ̀pù wálé. Ẹ gbọ́ mi yé?
wọn ò ní intention láti gbé bishop wálé. Ilé ní please help for Òkè-Ọdẹ in Kwara State. Èmi ni màá wá help, màá kúrò London, màá wá help yín, mò ń bọ̀, ẹ pè DSS. Tó bá yẹ ẹ̀yin tẹ́ wà ní Kwara State ẹ mọ̀ tẹ́ máa ṣe, tí mọ̀ tẹ́ fẹ́ ṣe. Ẹ sì máa dúró de olóyè Ìgbòho wá pa ṣégè anybody lára. Tó bá ti pa yín dáadáa, ẹ mọ̀ tẹ́ kẹ́ ṣe, mò ń bọ̀. Ẹ wojú ìyá yìí dáadáa. Ẹlòmíì ó lè má mọ ẹni tí ìyá yìí jẹ́. Okay, black and white ní picture yẹn, ṣẹ́rí ojú ìyá yìí. Kí n kàn sáré fún yín ní background ẹ̀. Àní pẹ́. Ẹ túbọ̀ máa dúró dè mí ní Kwara o, mò ń bọ̀. Bíyá sísítà mi ò tí ì pariwo tó pé wọ́n pa yín níbẹ̀, bí ẹ̀ ní gọ́vnà. Alhaja Suleyat Adédèjì, ta ló gbọ́rúkọ yẹn rí? Àwọn tó bá ń gbọ́ àwọn ìzọ̀bú politician. Bẹ́ẹ̀ ni TikTok and YouTube monetization ó ti báyé gbogbo yín jẹ́. Àwa tá tẹ̀ jẹ́ gbòógì gan-an tá à ń sọ̀rọ̀ èlò ló ń san fún wa. Àwa tá jẹ́ gbòógì sọ̀rọ̀sọ̀rọ̀ lórí YouTube àti condemn YouTube Koiki Media after 51,000 subscribers. Ṣèbí Lai Muhammed tó ń pààyàn ní Kwara State. Èyí wọ́n pè mí nísìn pé ká wá help yín. Ẹ lọ pé Lai Muhammed kọ́. Lai Muhammed ni kò jẹ́ kí mi rówó lórí YouTube. Òun ló bà channel mi jẹ́. So ẹ má pè mí, ẹ lọ pé Lai Muhammed. Òun ló jẹ yín lógún. Òun ni former minister of communication. Òun ni ó ní resources lọ́wọ́. Òun ló ní contact. Ẹ ní kó support yín. Ẹ já padà sọ́dọ̀ Alhaja Suleyat Adédèjì. Ẹ lọ mú charger laptop yìí wá kó má kó mọ́ mi lẹ́nu. Ta ló mọ Alhaja Suleyat Adédèjì? Ta ló mọ Alhaja Suleyat? Ẹni tó bá mẹ́ni tán pè bẹ́ẹ̀ ẹ sáré fi sínú comment section. Alhaja Suleyat Adédèjì, ta ló mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bá mi fi sínú comment section. She was one time a great politician. Kò sẹ́ni tó wá sáyé tó ní lọ. Ẹ ṣé gan ni. Ẹ̀yin tẹ́ fún wa ní gift. Mo ní kò sí ẹni tó wá sáyé yìí tó ní lọ. Lórí oúnjẹ ni ó kún bẹ́ẹ̀ bá ìyàwó mi ṣe lọ sí Costco. Mo ṣe renew Costco card mi 48 pounds for 1 year. Kò ń ṣọ̀fẹ́. Nothing comes free nílùú òyìnbó, but advantage ta máa ní ni pé ta bá lọ Costco ó wà more cheaper than kí n lọ sí Asda àbí Tesco àbí Sainsbury's. Okay, èyí ni ìyá máa jẹ ebi apá ṣégè sí i lára. Ṣèbẹ́ ní Tinubu máa sort out oúnjẹ pé ebi ò ní pa yín, ẹ nílè lọ sóko. Ẹnu ẹni gbogbo àjọ wà yẹn. Ẹni máa kú á kú, ẹni máa yè ló máa yè ká tó débi tá à ń lọ. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kò kàn mí, gbogbo wa ni àjọ máa jẹ breakfast. Now lẹ́ẹ̀kan sẹ́jẹ́ tó fojú ìyá yẹn wọ̀nyí, ìyá tá à ń sọ̀rọ̀ ẹ̀ ṣẹ̀rí dáadáa. Ẹ gbójú sínú kámẹ́rà kẹ́ wò dáadáa. Àwọn ìyá yìí ló ń pè ní àwọn gbòógì politician. So kò sí politician tó wá sáyé tó ní lọ. Nígbà tó lọ́jọ́ bá dé á lọ. But ṣé ọlọ́jọ́ dé fún ìyá yìí ni? Òun ni mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ pé kò ń ṣe ní Nàìjíríà tí mú ẹ̀jẹ̀ àwọn ènìyàn. A dúpẹ́ pé wọ́n rí Bishop Adésínà pa. Mo dúpẹ́ fún babaláwo tó ní láyé sẹ́. Kò sí tó jọ. Ẹni tá à ń sọ yìí á fẹsẹ̀ rin ara ẹ̀ wálé padà náà. Wọ́n gbé Bishop wálé lánàá. Kí ni mo wá dúpẹ́ fáwọn onílẹ̀ fún? Ó gbọ́ mi yé? Kí ni mo dúpẹ́ fáwọn onílẹ̀? Torí Ifá ṣe ń jẹ́ á dẹ̀ máa jẹ́ fún wa. Tó bá ti pa sọ̀rùn kí la máa ṣe sí? Expect ká wá announce òkú Bishop fún yín. Ní ṣoríire gbogbo ẹ̀yin tẹ́ bá ń dúró de bẹ́ẹ̀. Wọ́n lè pa. Ṣé òun tó bá pa kí lè wọ̀ Pẹ́ńké Abíọ́lá mọ́ yín lọ́wọ́ ni? Nígbà tó Pẹ́ńké Abíọ́lá kí lẹ ṣe sí? Ṣèbá àwọn àgbà òfò náà lọ ní kẹ́ dáwọ́ dúró. Àbí? Àwọn ò tí bẹ̀rẹ̀ nísìnyí o. Wèrè orí wa ò tí tán. Gbogbo tá a ṣe ń ṣe nísìn torí social media ni o. But tí wèrè bá máa tàn, ẹ̀yin tẹ́ wà nílé máa kọ́kọ́ tú wèrè sílẹ̀. Tẹ́ ẹ bá tú wèrè sílẹ̀, ẹ má expect anything. Social media náà láti máa ṣe wèrè.
orí social media ni ṣé wọ́n British government ò lè wọlé nísìnyí kó ní kí ni mò ń ṣe, mo ṣe terrorism. Ìjọba Nàìjíríà ní right láti sọ fún wa pé ìtagbédání ó lòdì sí constitution Nàìjíríà. Mo wá ń béèrè pé constitution èwo nú ẹ̀? Òfin tán náà fi mú bíṣọ̀fù nísìn ṣé ó support wọ láyé ẹ̀? But ó mọ̀ dájú pé lára àwa tí a bá ní brain, lára àwa tí Ọlọ́run fún ní làákàyè, mo rí yín bẹ̀ bàbá mi Ládé 22, mo mọ̀ pé yín ni. Ẹ̀gbọ́n mi David Adégòkè ẹ ṣé gan ni, ẹ kú náwó ọjọ́. Wọ́n mọ̀ dájú pé Tony Aegis send message sí mi láti Belgium. Ó ní bíṣọ̀pù tí ń prógrámù bí ẹ ṣe máa fowó rúbà yín tẹ̀lé gbà lórí POS. Ṣó rò pé gbogbo ẹ̀ ló máa dùn mọ́ Ọ̀tẹ́dọ́lá náà àtàwọn olè olówó òfò, olówó àdánù? Níbo ni Alákìjà wà nísìn? àwọn fẹ̀jẹ̀ yín mu. Gbogbo yín pátá. Bí ikú ṣe pa ìyá yìí, ẹlòmíì ò mọ ẹni tó ń pè ní Alhaja Suliat Adédèjì. Mo kàn fẹ́ kó tètè mọ̀ díẹ̀ nípa ẹ̀. Èmi náà rí write up yẹn, èmi kọ́ mo kọ́, èmi náà kọ́ copy ẹ̀ ni. Mo mọ̀ pé nǹkan tó dáa jù láyé yìí nìyẹn, copy and paste. Ìdí nǹkan tá à ń sọ nìyẹn, ká copy Dubai, ká gbé wá sílẹ̀ Oòduà. Ọmọ olórí burúkú, ọmọ òfò, ó ní òun ò fẹ́ Yorùbá nation, òun ò fẹ́ Oòduà nation, òun fẹ́ Nàìjíríà máa pa ẹ́ ni. Ikú Nàìjíríà yẹn ló máa kú tá a dẹ̀ ní ṣàánú ẹ̀. Kò ń ṣèwọ̀ tó náà fẹ́ Oòduà nation mò ń bá sọ̀rọ̀ o. Kò má ní Koiki tí ń ṣépè o, torí orí ẹlòmíì orí yín gbà míì àmọ́ tó bá ti ń sọ̀rọ̀, gbogbo ẹni tó bá sì ń sọ̀rọ̀ wọn Nàìjíríà, kò bá jẹ́ fámílì mi ló ń sọ̀rọ̀ wọn Nàìjíríà, tó bá ti ṣẹlẹ̀ sí au revoir, bye. Anybody tó bá ṣe ní sympathy fún Nàìjíríà, anything tó bá ṣẹlẹ̀ sí, mo kí ìyá wa Comfort Ológunjà, àwọn ìyá dáadáa. Nígbà máa jí láàárọ̀ mo bá £100, ìyá lálùbáríkà. N tẹ̀rọ pé bí a ti last month yẹn kò ní wọlé ni, ó wọlé páó. Mo kọ́kọ́ ya gbọ́wọ́ yẹn sẹ́gbẹ́ kan, bá dàárọ̀ màmá ti máa ṣe inú ẹ̀. Mo dúpẹ́ fẹ̀yìn tí ẹ fi wá sílẹ̀, ok? Mo kí ẹ kẹ́kẹ́ òkúùsù. Mo ní Alhaja Suliat Adédèjì, ẹja gbọ́ orúkọ tó ṣe, irú èèyàn wo ni? Ẹ̀ ń dúró de Tinubu kó wá gbà yín lẹ̀, ó ń bọ̀. Bí orí ti mọ́mì ẹrù àti ti dádì ẹ̀, tó bá rí tiwa rò ni, ṣó yẹ kí bí máa pa wá, ṣó yẹ kí ìyà máa jẹ wá? Mo rántí nígbà tí mo wà ní Áfíríkà, mo wá lọ Bẹ̀nẹ̀, mo wá rí natural bay leaf, natural. Mo wá sọ fún ọmọ yẹn pé ṣó mọ kíní ìṣá? Nígbà tóun sọ fún mi pé bay leaf, kò sọ ní bay leaf, mo wá rí pé lórí burúkú làwọn òyìnbó, àwọn wá gbá gbogbo ẹjọ́, wá process ẹ̀, wọ́n wá kó sínú òkè. Mo rí the natural one, ẹ lọ wo fídíò yẹn lórí YouTube mi. Natural tó ẹ̀ tí fi nǹkan kan kan. Àwa náà ní cancer, àwa náà sick, a ní kankan ṣe gbogbo wa, kò ṣe ní má ṣe wá. Nígbà tó yẹ pé gbogbo oúnjẹ tá à ń jẹ pátá nílùú òyìnbó lọ ti tọwọ́ bọ̀ lójú. Àfikọ́ lọ́run Elédùmarè kó fi ṣọ́ ẹ̀, kó má pa genes tó wà lára, especially àwọn ọmọ Oòduà, torí n tó fẹ́ nìyẹn. Ẹ rò pé jà tá à ń jà ìjà ojú lásán ni? Ìwọ tó náà fẹ́ Yorùbá nation, tó bá dé stage kan, sórí ẹsẹ̀ yẹn, mo bá grandma kan sọ̀rọ̀ lánàá. Grandma náà wọ́n lọ́lé, wọ́n ní arthritis ó ti ṣe àwọn léṣe lẹ́sẹ̀. Mo ní grandma ẹ̀ tètè máa lọ, weather ti fẹ́ dé, gbẹ̀yìn àyà àgbàlagbà. So tèmi náà bá wá gbé ìlú òyìnbó, tí bá wá pé tí màmá máa rìn báyìí, àbí kọ́lọ̀ ń jẹ́ ká ṣe ní ẹsẹ̀. Ojoojúmọ́ là ń wọ támáwẹ̀, òtútù ò tí ì dé, èmi tí ń wọ támáwẹ̀, ọmọ òfò. Mo ń bọ̀, ok? Alhaja Suliat Adédèjì, the business òfowó ni wọ́n ṣe ní olówó tó Alhaja Adédèjì. Economic plan Tinubu tí Cardoso àti Wálé Ẹdùn, owó mélòó ló fi sákàǹtẹ̀, owó mélòó ló fi sákàǹtẹ̀? Ìwọ tó ń wò mí, ṣèbí Frank Abiola tó wò mí ní Dublin, ó wà ní night shift báyìí, rọra fi sétí. Koiki jẹ́ máa gbọ́ ẹ̀jọ̀ torí Ọlọ́run,
ẹ̀mí mi wà Nàìjíríà tó bá wá ṣiṣẹ́ tán títí títà sẹ́ńdì owó sílé á ní kẹ́ báwọn ṣe kọ́kọ́ ẹ̀ ní rí ṣe tíwọ náà bá lówó lọ́wọ́ bíyàn kan bá rán iṣẹ́ tó bá jẹ́ torí 5,000 naira wà ní kọ́ fuck off torí ó wà ókè náà ó lọ wo Davido àti Chief Priest tó ń gbádùn tó ń jẹ tọ̀ìtọ̀ì ní Paris ọmọ àlè òròpọ̀ rí ti ẹ̀rọ ni mò ń béèrè ni o ṣé o rò pé Davido rí ti yín rò ni ó ti ta sí Omiṣore pé àbọ̀ ń ṣe èrè àwa la ṣe ní Ọ̀ṣun state àwa la ní Ọ̀ṣun state ọmọ òfò bó lówó lọ́wọ́ kọ̀ ní fún ní visa kó wá fi wo Davido show ní London èmi ò nídìí láti ṣẹ̀ wá visa ó ṣàrí mi ní NFL bí mo tẹ̀ wọnú stadium environment yẹn lásán gan mọ̀ inú mi ń dùn pé mo rí environment yẹn ìyẹn lásán tó àdúpẹ́ fọlọ́run màmá mi wà ní abroad báyìí tó ó ti send mo fẹ́ jẹ́ kó rò pé màá release video fún ọmọ òfò kẹ́lẹ́ lọ attack ẹ̀ níbi tó wà ó wà lọ́lídé báyìí pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tó ń ṣe fàájì wọ́n show video oríṣiríṣi ó rò pé Nàìjíríà ló wà ní Nàìjíríà wá gẹ́gẹ́ bí country ẹni bá lọ Nàìjíríà at your risk ni ṣé o mọ̀ pé Nàìjíríà tèmi náà wá at my risk ni at my risk ni torí ọ̀rọ̀ Nàìjíríà ni mo fẹ́ mú jáde nísìn fún ọ tó sọ pé o fẹ́ Yorùbá nation o fẹ́ Oòduà nation gbọ́n kan tí ó ṣẹlẹ̀ sí Alhaja Suliat Adédèjì the businesswoman and a political activist was silenced tó bá ń gbọ́ silent o mọ̀ mí ní silent ṣe ń ṣàlàyé fún ẹ mọ̀ ń bọ̀ was silenced by Abacha regime Tinubu ti ń silent gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan ṣòro pa Bishop Adesina ti Tinubu ní mú nìkan ní problem ni ẹlòmíì rò pé DSS tó mú Bishop Adesina DSS ti mú gbogbo wa náà tẹ́lẹ̀ ẹ níná ẹ lómi ẹ ní security ẹ ní healthcare mo ní bọ̀bọ̀ tí wọ́n nù nǹkan mọ́ lórí ẹ ṣàrántí àwọn ọmọ ọ̀fọ̀ NURT agbèrò chairman kan tọ́nà pààyàn nígbà tí mo wá lọ wo fídíò ẹ̀gbọ́n bọ̀bọ̀ yẹn kí n kàn gbé yín débẹ̀ ní quickly so that kó lè yé torí nǹkan yẹn lòmíì orí ẹ̀ nísìn ṣe ló kọ̀ ẹlòmíì ó kàn láì tí báyìí ni ó ti kú kò mọ̀ ó kàn tán data sójú báyìí pé kí ló ń sọ orí kí ló ń sọ torí kò ní ever yé ẹ kò sí ọ́díò báwo kẹ̀ bí alátọ̀dọ̀ yín ni ò kẹ́kẹ́ course ẹ wọlé kẹ́ jáde padà ọ́díò wà nínú Instagram ó ṣeéṣe pẹ́dọ̀ yín ni come out and go back in ní Lagos Island ẹ ṣé gan ni ẹni tó bá rántí orúkọ ẹ bá ń fi sórí comment authentic ẹ ṣé gan ni ṣé mọ̀ tó pa bọ̀bọ́ yẹn gangan màá ṣàlàyé fún yín kò ń ṣe ṣé mọ̀ pé kò ń ṣe jọ́ yẹn gangan ló kú èmi rò pé jọ́ yẹn gangan ló kú ni kò ń ṣe mọ kí ìyá mi Comfort Nikki kò ń ṣe jọ́ tí wọ́n na bọ̀bọ́ yẹn ló kú so tó bá rò pé Bishop Adesina ni ọ̀rọ̀ Nàìjíríà tó mú ni ó ń dùn mí no àtiwọ́ náà tó ń wò mí báyìí ni bọ̀bọ́ yẹn wà nínú kàkẹ́ márúwá ó ń lọ ṣe ìwọ̀nba wọn ló máa ń repair ó máa ń fix DSTV ó wá fi lọ ra material ó wá wà nù kẹ ṣé ó yẹ kí kẹ̀kẹ́ márúwá ló yẹ ká máa gùn káàkiri gbogbo àwa dàbí àwọn Indian torí kẹ̀kẹ́ márúwá èmi ò rí nínú London kódà títì tí ó kéré jù bọ́ọ̀sì àwọn bọ́ọ̀sì oríṣiríṣi lọ ṣe wọ́n ti mọ̀ pé bọ́ọ̀sì ńlá ò lè gbabẹ̀ wọ́n wá ṣe àwọn alábọ́dé kéékèèké á máa manova wọnú àdúgbò bó ṣe jẹ́ kó rí ní Lagos Island àti gbogbo ilẹ̀ Oòduà nìyẹn bọ́tẹ́ ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ torí pé ẹ̀yin náà fẹ́ wà lára àwọn NURT tó máa nàyàn pa mo ní orúkọ máa yẹn bá mi sáré fi sí comment ẹ̀yin tẹ́ bá mọ orúkọ ẹ̀ ọpẹ́ lọ bá mi wọ́rúkọ yẹn jáde torí mo rò pé wà live pẹ̀lú mi kí lè má dárúkọ ẹ̀ lórí burúkú wọ́n tún mú wá sí court ó wá ń fa tẹ̀sùbá lẹ́yìn ẹni tó kọ́ fi tẹ̀sùbá yẹn kọ́ fi fọ́ etí ẹ̀ olórí burúkú tó pààyàn tó mú tẹ̀sùbá wá wọ́n ní bọ̀bọ́ yẹn fi lọ ra nǹkan ni ó wá wà ní kẹ̀kẹ́ márúwá òun kọ́ ló ń wa kẹ̀kẹ́ yẹn òun kò ní kankan ṣe pé òun ló ń wa o wọ́n wá ná dé junction oríta tí Tinubu ti pín fún gbogbo àwọn olùṣe lórí burúkú tó gbé gbogbo agbèrò sáàkiri gbogbo Lagos State wọ́n sọ gbogbo àwọn èèyàn wá dé agbèrò àwọn ẹ̀gbọ́n wa kò ń ṣọ̀rọ̀ tó dáa wọ́n wá fi gbogbo wọn wọ́n wá sọ wọ́n dé agbèrò olúkálùkù ló wà ní junction ẹ̀ so bọ̀bọ́ yẹn ló ní ẹ fún mi lórúkọ ẹ̀ mo ní orúkọ ẹ̀ gangan
òun ló ní junction yẹn. Samsideen Ọládìtì aka Camelon olórí burúkú, ẹ̀wọ̀n ló máa kú sí, wọ́n máa padà pa ẹ́ ni, àwọn fámìlì ẹ̀ náà máa sunkún ẹ̀. wọ́n ní kẹ̀kẹ́ márùn yẹn wá dé junction. Nígbà tó dé junction yẹn, wọ́n wá fẹ́ gbowó lọ́wọ́ ẹni tó ń drive. Ẹ̀dẹ̀mọ̀ definitely tó bá ti di argument òun ní ticket. Bọ̀bọ̀ tó wá wà nù mọ́tò tó ní time, wò ó fi ṣe wà báyìí, mo wo time. Tó bá ti di aago time kan, a máa jẹ́ àwọn ọmọ pé kó wá lọ sí school. Ìlú òyìnbó ní time. Àwọn èèyàn máa ń clocking wọn níbi iṣẹ́ nílùú yìí ni. Tó o bá clocking, o ò ní gbowó ní next week. Tí o wá béèrè pé kí ló dé tó ṣe clocking, gbogbo NHS staff ń clocking. Samsideen olórí burúkú tó pààyàn, ṣọmọ Yorùbá kọ́ ló pààyàn. Mo ní ẹ máa bá ń dúpẹ́ pé wọ́n pa Bishop Adésínà sí DSS custody tó gbé wọn. Tó bá ti pa sọ̀n kí la máa ṣe sí. Wọ́n ní bọ̀bọ́ yẹn wá sọ fún oníkẹ̀kẹ́ pé ṣé wàá fẹ́ mi lówó tèmi padà? Gbogbo owó tà ń sọ èkó tó 1,000 naira o. Ẹ farabalẹ̀ kẹ́gbọ́ bíbá yìí, ìwọ tó ń sọ pé o fẹ́ Oòduà nation, Oòduà nation wọn náà pariwo Jagaban ni, Jagaban yẹn náà ló máa pa ẹ́. Ṣòro pé gbogbo èèyàn ló máa dàbí èyí tó ń gbowó lọ́wọ́ wọn tó ń ṣe mix matching lórí TikTok. Ẹ bá mi dárúkọ ẹ̀. Ó wá sọ fún oníkẹ̀kẹ́ márúwá pé fèmí sórí kẹ̀kẹ́ mi, má fi ìwà àti àwọn tẹjọ́ ń fẹ́ sanwó ẹ̀ tí ìsanwó, má fi dá mi dúró, jẹ́ kémi máa bá tèmi lọ. Jẹ́ kémi máa bá tèmi lọ. Àbọ̀rọ̀ mọ̀ yẹn, ó sọ fún ní kẹ̀kẹ́ márúwá bẹ́ẹ̀ pé jẹ́ kémi máa bá tèmi lọ. Fi mí sórí kẹ̀kẹ́ mi náà, kò ṣáà ṣe dandan. Ìyẹn lòun sì ń bọ́ ní kẹ̀kẹ́ sọ. Lẹ́gẹ́ tó tiẹ̀ pé ó lè tán san fún gbogbo wọn. Ẹ rò pé gbogbo wọn kàn jáde tó ń sọ̀rọ̀ Tinubu ló ń ṣe jọ 2027, ikú máa pa gbogbo yín ni. Torí Tinubu ò rí ti yín rò. Torí tó bá rí ti yín rò ni ọmọ tí mò ń sọ yìí ò ní kú. Ṣèbí Lagos ló ń gbé. Ẹ ṣé bàbá mi Matthew Rotimi, mo kí bàbá mi Idris. Ṣé Lagos kan ló ń gbé? He died in Lagos. Àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn. He died in Lagos. Ikú tó pa yẹn mo fi ṣàlẹ̀. Kò ń ṣe jọ́tọ̀ ọ̀nà yẹn ló kú o. Mo kàn fi gbé yín débẹ̀. Káṣọ wá padà sọ́dọ̀ Alhaja Suliat Abacha. Mo ti fún yín ní the first instance. Ìjọ ẹlòmíì ò mọ̀ tí mò ń sọ. Alhaja Suliat àti ń sọ̀rọ̀ ẹ̀bọ̀ tẹ́lẹ̀. Abacha ló pa. Ẹ rò pé ní lọ́tí ń pààyàn ni. Gọ́ọ̀mẹ̀ntì pààyàn náà ni gọ́ọ̀mẹ̀ntì tẹ́lẹ̀. Wọ́n ní ẹni tó bá mi dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan ní sin olórí burúkú tó pààyàn tó ń pè ní Samsideen Ọládìtì aka Camelon. Òun ló ní junction yẹn. Òun ló ń gbowó oríta. So wá kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn? Ta lè òun wá débẹ̀. Wọ́n ní wọn àti bọ̀bọ̀ tí ó jẹ́ passenger tó pa 1 or 2 kóhun bọ́lẹ̀ kò bọ́lẹ̀. Èhun tẹ̀ ṣe ń sọ fún yẹn pé ẹ bá wa sọ, ẹ mọ̀ tàbí báwo ló ṣe ń bá mi sọ, ẹ mọ̀ lórí burúkú gbogbo bó ṣe máa ń ṣe. Mo láìkì ìlú òyìnbó níbi pé ẹ máa pariwo mọ́ra yín ni, but o ò lè fọwọ́ kàn. Tó bá lọ fọwọ́ kàn yẹn, ẹlòmíì pipe ló ń gbé sára, a kò lọ bá ẹni ṣùgẹ̀lẹ̀ ó kú. Mo ń wo care worker kan, wọ́n ti sentence ẹ̀ níbí yìí ni o, tó ń gbé patient pẹ̀lú àwọn kí ni tó máa fi ń gbé wọn lórí bẹ́ẹ̀dì lọ sí orí chair. Bí yẹn ṣe lọ ṣubú nìyẹn ló bá kú. Ìlú ìyẹn la ṣe máa ń wà careful. Kò ń ṣe páwa náà fi máa jà lẹ́ǹkankan. Ṣe rá àwọn ìjà tẹ́ máa ń rí lẹ́ǹkankan yẹn orí ẹ̀. But ẹni tó bá mọ ibi tóun ti wá, láti 28 years tí mo ti ń gbé ìlú yìí, mo ò yọ blow síyàn rè. Kò ń ṣe pé mi náà fi mọ blow jà. Torí tó bá mọ ilé tó ti ń bọ̀, tó dẹ̀ mọ̀ pé bọ̀ ní Nàìjíríà ti yín yẹn, intimidation everywhere. Wọ́n ní bí bọ̀bọ̀ yẹn Samsideen yẹn bó ṣe gbá etí passenger nìyẹn. Ṣẹlẹ̀ mọ̀ pé definitely one thing lead to other nìyẹn náà bá abẹ́ ń ṣeré ni lọ́ bá dira wọn mú. Ẹ dẹ̀ mọ̀ pé junction tiẹ̀ ló ń wà. Ìbí bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ti ń jẹun. Ibẹ̀ ló ti ń jẹ owó ráìsì.
nígbà tó níṣẹ́. So Shamsideen yẹn ló bá na bọ̀bọ́ yìí, ló bá kí bọ̀bọ́ yìí mọ́lẹ̀ lónà. Ó parí ìjà yẹn, bọ̀bọ́ tó náà òun lọ, but ó ní ẹ̀gbọ́n kan tóun náà ní ládùúgbò yẹn tó ń tajà ní jàǹkàrà. Nígbà tó bá sọ fún yẹn ni àwọn ọmọ Shamsideen kàtà lò ìbí gbogbo ilẹ̀ mọ àwọn agbèrò lórí burúkú, àwọn agbèrò lòṣì tó wà lóṣòdì tó wà ní Mushin tó ń ṣòfò káàkiri. Mo tẹ̀lé MC Olúọmọ pẹ̀lú Bílíkì tó ń jó ní London. Gbogbo ọmọ MC Olúọmọ ló wà lábúrò tó ń ṣe fàájì. Tẹ̀lé pé àwọn ọmọ ẹ̀kan wà nínú military, Ọlọ́run wò wọn láwọn dá wọn sí. Ẹni tó gbọ́n ó kọ́ àwọn ọmọ ìta Amẹ́ríkà ń ṣàgbèrò Nàìjíríà wọ́n yìí ti àṣẹ ọlọ́mọ náà ya tètè yá jáde pé òun ọmọ kọ́kọ́ nípẹ́ o, òun ti gbọ́n nísìn torí òun sì fi máa lọ abroad. Ó dẹ̀ ti mọ̀ pàwọ́ àtàwà lábroad tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ní NURT òun la máa kọ́kọ́ dìmú. Ó yá kọ́kọ́ release statement, Sego náà ya release statement. Mo kàn sọ ilé fún ẹ kó lè bá mọ̀ pé ọ̀rọ̀ Bishop Adesina kan ló wà nílẹ̀. Ikú Nàìjíríà máa pa púpọ̀ nù yín, there is no doubt about it. Ó bá sọ pé kò ní rí bẹ́ẹ̀, ìyẹn kan sọ pé back to sender wèrè. Tọ́ba bíbà bẹ́ẹ̀ dá ìwọ̀n rìn láti ilé ẹ nísìn kó náà lọ sóṣòdì. Ọmọ òfò, àwọn tó máa yọ báàgì wà ń báyìí, àwọn tó máa gún ẹ nígò wà ń bẹ. Ẹ̀gbọ́n bàbá yìí wá lọ bá Shamsideen lórí burúkú yìí pé ẹnu àbúrò mi ọmọ ìtorí yẹn mọ̀ ládùúgbò yẹn junction yẹn ta ló ní mọ́mọ́ta agbèrò tí àwọn Sanwó-Olú òṣì olórí burúkú gbogbo àwọn gọ́vnà fòyín tí gbogbo wọn tó fi wọ́n ṣe. Eventually ó tún sọ fún bọ̀bọ́ tí ó jẹ́ ẹ̀gbọ́n bọ̀bọ́ yẹn pé Shamsideen ó mọ̀ mí ni, èmi náà kàn fi exaggeration sí nísìnyí, ó mọ̀ mí ni, èmi mo ládùúgbò yìí, èmi mo lọ ọmọ tá àdúgbò, màá nà máa tún náà yẹ ẹ̀. Nìyẹn bá ní kí ó lọ bẹ́ẹ̀. Bọ̀bọ́ ìtọ́ náà yẹn wọn ná lásán o, wọ́n ti fún nǹkan mọ́ lórí. Bọ̀ ikú tó fẹ́ pààyàn á dúró sára àyàn báyìí, á máa tẹ̀lé ẹ lọ. Ó wá ń complain pé orí ń fọ́ òun. Mo ní ẹ bá ń dúpẹ́ pé wọ́n pa Bishop Adesina sí DSS custody. Náà wọ́n ti mọ̀ pé ọwọ́ wọn ló wà. Nǹkan kan mo béèrè lọ́wọ́ ìyàwó Bishop Adesina dọ̀sí gbà táwọn wá wọn. Mo ní kó lọ sí General Hospital, gbogbo hospital tó wà ní gbogbo àdúgbò yẹn mo ní kó wọ̀ lọ. Ẹ sure pé kò ní any ailment, kò sí nǹkan kan tó ṣe Bishop Adesina kẹ́ tó mú o. Is fit and healthy. Ẹ ní right láti arrest ẹ, ìyẹn ṣe problem. Àwa náà ní right láti pe lọ́yà, àjọ máa jókòó àjọ máa sọ ni. But nǹkan kan kò ṣe o, kò ní any health complication. Wà ní pẹ́ o, mo wo time aago 5 bá máa sọ program yẹn tán, ibi tí bá sọ dé náà ni èmi mo ní show mi àbẹ́ ń sanwó fún mi ni. Eventually ẹni tí wọ́n nà yẹn 1 day ti lọ, 2 days ti lọ, ọjọ́ kẹta ti lọ, ọjọ́ kẹrin ti lọ, almost like 5 days if not more ó ti lọ. But nígbà tó ti nà ẹ̀jẹ̀ ti wà nínú brain ẹ̀. Ó wá ń complain headache, ẹlòmíì náà nù yín complain headache. Mo ní ẹ ti jòkó tẹ́ ẹ̀ mọ̀. Ṣé ẹ rántí woman tí a máa ń lo fídíò ẹ̀ tí wọ́n kidnap? Fóònù yẹn ọ̀dà ni ẹ má wọ́rì, kò ń ṣe ojú ẹ̀, ó ti pẹ́. Mo tẹ̀lé ní màá yọ screen saver. Ẹ máa gbọ́ voice mi, tẹ bá ti ń gbọ́ voice kò ṣe dandan kẹ́ rójú mi. Ẹ ti use mọ̀ kẹ́ máa rójú yàn ni. Nígbà tí technology ò tí ì dé, àṣà ń rójú ara wa. So fóònù yẹn mo ní láti máa yọ screen saver yẹn, màá rà mí sí. Tọ́lọ́run bá dẹ̀ bòyín láṣìírí, ẹni tó bá fáwa náà ní iPhone 17 kò pọ̀ jù. Bó dẹ̀ jẹ́ Samsung 23 náà ni káwa náà upgrade. So that gbogbo fóònù tá à ń lò tá a bá ń ṣe program ẹ lè máa rí mi dáadáa. Bẹ́ẹ̀ bá dẹ̀ rí mi dáadáa, ìtẹ́ bá ń gbọ́ náà ẹ ti gbọ́ nìyẹn. Mo kí yín ẹ ṣé gan ni. Now wọ́n ní bàbá yẹn complain ni ẹ ṣé gan ni prophetess. Mo kí yín, àwọn ìyá aládùúrà nìyẹn. Àwọn tó ń fogun jàdúrà pé ilẹ̀ Oòduà ìdán tó rò pé èèyàn kan ti gbàdúrà Nàìjíríà, àìmọye àdúrà Nàìjíríà táwa náà ti gbà. Kí má divert attention mi torí time. Ẹ̀gbọ́n ẹ̀ ó wá ń complain, bàbá yẹn wá ń complain pé orí ń fọ́ òun. Tẹ bá rántí sísítà mi Adétóun, ó ṣe fídíò kan pé òun ní migraine. Kí ló ń ṣe òun? Ó lọ hospital, oògùn tọ́kọ fún
almost 600,000 or thereabout. I'm not exaggerating. Video yẹn wà lórí social media. She eventually flew to London because she has kò lè sá wá London kò ní London ló ti wá lọ bá GP lọ ṣe wá recommend tó lò. Nígbà tí bọ̀bọ́ yìí náà complain pé orí ń fọ́hun, mo kàn sọ ilé ìtorí pé ẹlòmíì tó máa ní Nàìjíríà kìnnìkan. People die abroad, but the death ratio in Nigeria kò ní ever wálẹ̀ torí wọ́n prepare anything for anybody, especially ẹni tó ò bá ní. Because tó bá yẹ kí bọ̀bọ́ yẹn wá sórí social media kò ní òun ti lọ sí hospital wọn náà àdáwó fún bẹ́ẹ̀mi náà tẹ̀ dá a lè sọ pé kẹ́yìn dá. Ó wá ń complain of headache, ó ń complain pé orí ń fọ́hun. Ẹ̀gbọ́n wa ń bí pé ṣé o ò lówó láti lọ sí hospital ni? Ká tó mọ̀ ká tó sọ ó gbé lọ sí hospital. Ká tó mọ̀ ká tó sọ he died. Gbogbo tí mo sọ yìí is between kò sí pé 1 month o. Now in tó wá surprise ẹ̀gbọ́n yẹn nípa kí ló ṣe tó fi kú. Every death you want to know tó even gbéyàn bá kú anyhow ó sì fẹ́ mọ́kú tó pa family ẹ̀. Doctor ló wá ń béèrè pé ṣé ẹ bá gbọ́ bíbá yìí o ibà gangan ni mo fẹ́ gbogbo analysis tí mo ṣe láti ẹ̀kan yẹn mo kàn ń drag ẹ ní o. Doctor wá ń bi ẹ̀gbọ́n ẹ̀ pé ṣé àbúrò yín ní accident ni? Púpọ̀ nù wa tẹ wà Nàìjíríà ẹ ti ní accident tẹ́ mọ̀ ẹ kàn rìn bí walking cup. Ẹ kàn rí pé nǹkan ṣubú gbá ó kú ó ti ní internal bleeding tí kò mọ̀. Ẹ̀gbọ́n ẹ̀ wá ń béèrè pé accident láti bó sí bó àbúrò mi ò l'accident wọ́n ní but scan ta ṣe ní brain ẹ̀ fún skull ẹ̀ ó dàbẹ̀ tó ti l'accident láti last year. Ẹ wo a kind of damage tí ọmọ kan tẹ́lẹ̀ omi tó péré ní lára àwọn ọmọ ọ̀tá àdúgbò ẹ wo damage tọ́nà ṣe sí body ọmọ yẹn fún brain. Ọmọ yẹn wá ń gbé brain yẹn lọ lójoojúmọ́ ó wá ń complain headache. Hospital lọ ti wá rí pé in tó ṣẹlẹ̀ sí ọmọ yìí bẹ́ẹ̀ tó l'accident ẹni tó bá l'accident ló máa ń ní this kind of fracture. Ẹ lọ wá fídíò yẹn ó dà pé Vanguard àbí Punch newspaper ló release fídíò yẹn. Ẹ̀gbọ́n ọ̀bọ̀tọ́pá yẹn ni mo sọ yìí o. Ìyẹn mo ṣe dúpẹ́ pé wọ́n pa Bishop Adesina pé a rí wọn tó gbé wá padà. If that alone pé gbogbo wa ti rí wọn kódà ìyàwó wọn sọ fún mi pé inú òun dùn pé òun á farabalẹ̀ sùn dọ́kàn nísìn. Ẹ ṣe gan-an ẹ̀ńtẹ́ fún wa ní gift. Do you know what that means? Pé ọkọ òun ò kú. Tọkọ ẹ̀ bá kú ó dopó nìyẹn. Tọkọ ẹ̀ bá kú ó di widow nìyẹn. Mélòó la fẹ́ fún wọn? Ìyàwó àdògán mélòó la fẹ́ fún wọn? Gbogbo àwọn tó ti kú ní kú ti Nàìjíríà mélòó la fẹ́ fi support widow? Èmi náà wá dẹni tó ń ṣe charity. Ó yá Davido I have a charity tá ń donate fún widow ẹ fún wa ní Indomie. Bí brother mi kò kún foundation complain pé wọ́n ń ṣe o bó ṣe bá ṣe máa bá lọ náà nìyẹn. Ẹ̀gbọ́n bọ̀bọ́n yẹn ló wá ní doctor kí lẹ̀ ń sọ lẹ́nu àbúrò mi ò l'accident ọ̀nì scan táwọn ṣe fún brain àbúrò yín bẹ́ẹ̀ tó ti l'accident láti last year nìyẹn wá work out pé àbí Shamsideen ní chameleon tẹ́ ń pè ní AK àwọn orúkọ òfò. Mo kí bàbá mi délé àwọn orúkọ ìranu lọ wá realize pé àbí chameleon ti fọ́n kan mọ́ àbúrò àwọn lórí which was exactly what has happened. Igi ló fọ́mọ lórí ni irin ló fọ́mọ lórí ni kí ni wọ́n fọ́mọ wọ̀ lórí lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà nísìn tó ń sọ pé Nàìjíríà is working. Ibẹ̀ ni èmi máa ń like kí n mú analysis láàrin ọ̀dọ̀ yín yẹn kí wọ́n á fi ṣe program fún ẹ. Mo ní kí ni wọ́n ti fọ́mọ ẹ lórí ní Nàìjíríà tó ì tí mọ̀. Ó lè má jẹ́ this pattern ó lè jẹ́ another pattern ó lè jẹ́ education ó lè jẹ́ healthcare ó lè jẹ́ security. Ṣé iṣẹ́ náà ti fọ́mọ ẹ lórí?
ó kàwé ó mọ̀wé but ẹ̀jẹ̀ ti dà sí brain ẹ̀ torí pé ibi tó ti ń wáṣẹ́ títí ó ti di wèrè sójú títì. Ó gbé ọjà kalẹ̀ ó rẹ́ ní bẹ́ẹ̀ rà. Mo rí gẹ́ẹ̀ kan tó ń pariwo lórí Instagram àbí lórí Twitter, ẹ gbà mí o, mo ṣe meat pie ní o, ẹ gbà mí o, ẹni tó rà bá ní ìjọ tó yẹ kóun ṣe kọ́ ló yẹ kó ṣe. Tó bá jẹ́ pẹ̀lú tó gbádùn ni kí wọ́n tó ṣe meat pie. Though things go wrong, mo rẹ́ni tó ṣe kéèkì náà ní London tó lọ fún conference, èmi náà bá wọn retweet ẹ̀. But I am just trying to tell you that many of you in Nigeria, tẹ fẹ́ Nàìjíríà, tẹ fẹ́ràn ní, èmi náà mi fẹ́ yọ ẹ̀mí ẹ̀ kúrò lára Nàìjíríà. Ìwọ ń sọ fún mi pé ẹ̀mí ẹ̀ máa wà lára Nàìjíríà, ẹ̀mí ẹ̀ yẹn máa bá Nàìjíríà lọ ni, kò ń ṣe pé ẹ̀mí tó ń sọ pé ó fẹ́ jẹ́ kó fẹ́ràn Nàìjíríà yẹn á bá Nàìjíríà lọ ni. Mo ń gbọ́ tí bàbá mi dáadáa Prophet Ojo Taiwo wọ́n ń bọ̀ London ní I think in another week. Bàbá dáadáa nígbà tó ń bi wọ́n pé ọ̀nà fẹ́ ṣe independent, wọ́n ní ṣe àti gbòmìnira ni. Bàbá yẹn béèrè pé ṣé àti gbòmìnira ni. Tí pásítọ̀ bá tẹ̀ ń ṣàdúrà pé Ọlọ́run á jẹ́ ọ̀rá láàánú, ṣé aláàánú pé ká máa fáwọn èèyàn lówó ni àbí aláàánú pé kẹ́ ríṣẹ́? Then báwo lẹ ṣe fi ríṣẹ́ nígbà tó sí industry? Ẹ jẹ́ ká parí ẹ̀ pẹ̀lú ti Alhaja Suliat. Ká lọ kí àsùbá, ká lọ kírun, ká lọ ṣàdúrà, ká gbé Bible jáde, ká gbé ọ̀pẹ̀lẹ̀ jáde, àbí ká lọ sùn. Ọmọ àlè ní Nàìjíríà máa dá. Ní tí dádì ẹ̀ sọ tó fi kú nìyẹn. Ṣé o rò pé Tinubu ráyè ti gbogbo yín ni? Bọ́mọ ṣe máa di gọ́vnọ̀, bọ́ ṣe máa gbádùn ayé wọn tọ́lọ́jọ́ máa fi dé. Alhaja Suliat Adedeji, the businesswoman and a political activist, tó bá ní silent wọ́n pa ni. Ẹ ṣe ni Prince Neyo, ẹ ṣe gan ni. Bẹ́ẹ̀ ni ká máa sọ pé Nàìjíríà máa dà. Tó bá lè jàpá, èmi ò kàn mọ ẹni tó ń ṣe visa ni, but tó bá wọ London tó wọ UK pè mí, màá sọ àwọn nǹkan tó máa ṣe fún ẹ. Okay? Tí ìbá tẹ̀ lè ṣe gbogbo ẹ̀, màá fún ẹ ní insight kéékèèké, but a lè sọ ẹ lórí social media. But pé o fẹ́ wọlé yẹn mo mọ̀ pé, but tó bá ráyè jápa o. But ìlú tó fi jápa lọ yẹn, make sure pé o mọ ibi tó ń lọ o, kò má bá rẹ ní Afghanistan. Alhaja Suliat was a Nigerian, abi? Okay. A businesswoman, a philanthropist, and a political figure from Ibadan. Kí ló ń pa yín lẹ́rìn? Bẹ́ẹ̀ ni, ẹlòmíì náà fẹ́ travel lọ sí London, ó sì bá rẹ̀ nínú Africa. Jòrò lórí burúkú ni púpọ̀ náà àwọn agent yẹn. Púpọ̀ nínú wọn náà travel yìí. Ìwọ tó ti wà lórí TikTok tí mo dẹ̀ ń sọ fún ẹ, o dẹ̀ ń ṣe visa lọ́wọ́. Lọ sórí Google náà kó béèrè pé ìlú tó fẹ́ lọ yẹn. Okay, wọ́n ní tó bá dé Cairo, ẹ ṣé wọ́n máa fẹ́ sẹ́ni láti Cairo wọ bíbá ẹni. Gbogbo kí ni ẹ gbọ́dọ̀ find out. If not, you can die in the desert. She was a figure from Ibadan, near Oyo State, who became one of the most notable civilian casualties. Mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ bíbá yìí. Wọ́n ní like me, I met myself from Burundi. Ṣé gbọ́? Wèrè làwọn agent yín yẹn. Wèrè. Yorùbá nation ni kò jẹ́ kí èmi máa ráyè ṣe content immigration ni. Èmi tẹ́mi ti gbé ní UK. Bó jẹ́ ẹnìkan ni bá jókòó tí mò ń sọ fún yín. So mo kàn máa yin díẹ̀ fún yín tá a bá ń ṣe program báyìí ni. Because you can end up in Africa kó rò pé ó ti dé UK. Ọmọ kan pé tó bá tí plane yẹn bá ti gbé ẹ dé Kenya, ẹ wá gbà báyìí, ẹ gbà báyìí. Let's come back here because mo fẹ́ lọ sùn. Mo ní lẹ́ǹkan sí Alhaja Suliat, a businesswoman, a philanthropist, a political figure from Ibadan, Oyo State, who became one of the most notable civilian casualties of Nigeria military dictator under General Sani Abacha. Mo ń bi ìjọba Tinubu pé sí nínú military dictator. Democracy láwà, mo kí ẹ Ọlánìpẹ̀kun. Bó bá arrest mi náà, a máa ṣe kéèsì ni o. Because ìwọ náà ti sá lọ rí o. You ran out of Nigeria during Abacha. You were part of the people like this. Ọlọ́run ní kí Abacha pa Tinubu ni o. Ohun ẹlẹ́dẹ̀ ni kò jẹ́ kó rí pa o. Gbogbo àwa tá gbé Oòduà nation dání, ikú kan gbọ́dọ̀ ṣe wá lọ́wọ́ Tinubu o. Wọ́n gbọ́dọ̀ wá tí o, a gbọ́dọ̀ sọnù o.
ṣe rí gbogbo ẹ̀yin DSS èmi ò wá síbà kí n wá threatening yín o but in tó máa threatening yín ó ti wà nù Nàìjíríà already o kò ń ṣe Yorùbá nation náà ikú tó fẹ́ pa yín ó ti wà nù Nàìjíríà already torí pé Fúlàní ò ní dẹ̀yìn lẹ́yìn gbogbo yín ó lè jẹ́ gbà tó bá ń lọ ìlú ẹ̀ wá pa ẹ́ dànù sójú títì ìwọ DSS. Now her mother was on November 14, 1996 ìwọ tó bá bí ní 1996 ò ní mọ story yìí o mo kàn sọ fún ẹ kó lè bá mọ ibi tí Nàìjíríà ti ń bọ̀ ó bá jẹ́ ọmọ Ìbàdàn kó lè bá mọ̀ tó bá jẹ́ ọmọ Kwara ọmọ Ọ̀yọ́ ọmọ Ògùn ọmọ Lagos Ọ̀ṣun Èkìtì Oǹdó Kogi Kwara Nàìjíríà máa ń pààyàn ni o Nàìjíríà tó pa Alhaja Suliat ní 1996 Nàìjíríà ló pa bọ̀bọ̀ tí Shamsideen fọ́n kan mọ́ lórí ní Lagos Island tó kú o mo kíyan Kevin ẹ káàárọ̀ ó là ń pẹ́ ẹ̀gbọ́n mi dáadáa ẹ̀gbọ́n mi ẹ tẹ́tí kẹgbọ́ bíbá Alhaja Suliat tó kú ní 1996 the same Nigeria tó pa Alhaja Suliat ló pa Tolúlọpọ̀ Rótilé and Nigeria ṣì máa pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àfi tí a kò ń ṣe pé àwọn èèyàn ò ní kú o bọ́lọ́n ṣe dá wa a máa kú a máa bí hospital báyìí nísìnyí wọ́n ti bí àwọn another set of people yá bá a ṣe ń sọ̀rọ̀ báyìí àwọn kan sunkún nulẹ̀ wọn báyìí ní UK yìí náà ni o tó ti lọ má jẹ́ kẹ́ni kankan gbẹ́ ngógó ayé máa parẹ́ pásítọ̀ tó ń sọ bẹ́ẹ̀ kò dé heaven kó padà o n tó kà ló ń sọ fún ẹ o but n tó important ni pé ilẹ̀ Oòduà yẹn a máa defend ẹ pẹ̀lú last blood wa ìyẹn confam ni ilẹ̀ Oòduà tágbé dání yẹn tá ń jà fún yẹn gbogbo n tó wà lára mi la máa fi defend ẹ ìyẹn mi pé mo ní ṣe nǹkan mi ní UK yìí o torí tí rẹ̀ dé èmi náà ní family tàfi tọ́jú ok ìbẹ́yìn náà ṣiṣẹ́ London ẹ̀ ṣiṣẹ́ l'Amẹ́ríkà ẹ̀rẹ̀ ń rówó títa bá ní ẹ dáwó fún mídíà dá so kí la máa ṣe sí let me give you mo ní láti go into all the story púpọ̀ but in 1996 November 14 how many years ni ẹ bá mi sáré calculate Abacha pa ìyá ẹ̀ ọmọ Yorùbá remains one of the darkest symbols of the state-linked political violence during that period. She was murdered. Wọ́n pa yányán. Nàìjíríà ò ní pa ẹ́ tó bá mọ̀ pé lótìtọ́ lódodo ìwọ náà fẹ́ ká dá dúró. Bọ́ tó bá ń sọ pé a fẹ́ Nàìjíríà ó ṣeéṣe kí Nàìjíríà kó pa ẹ́ o. Kò ṣe pé n tó fẹ́ Yorùbá nation náà kò lè má l'accident tàbí kankan bá lè ṣẹlẹ̀ o but ìwọ tó ń fi ẹ̀mí ẹ sínú Nàìjíríà torí ìyá àdúrà bí ìyá àdúrà ṣe ń lọ yẹn bàbá security wà lára ẹ̀ kò ń sọ̀rọ̀ Jésù ló gbé dání tó bá jẹ́ Jésù ní kọ́dá drive láti Èkó lọ sí Ọ̀ṣun state pẹ̀lú driver kọ́ má kó security dání because tó bá wà London wọn ní security náà ó mọ̀ ìyá àdúrà aláṣọ funfun ni mò ń sọ tó bá dé sí London láàárọ̀ yìí láti airport kò sí pé ọlọ́pàá kan máa tẹ̀lé wọn wọ́n lè lo extra security o private but wọ́n ní extra security rẹ̀ gbọ́dọ̀ gbé bọ̀ dání private security wọ̀ tó bẹ́ẹ̀ kó gbé bọ̀ dání yes she's a public figure but she cannot travel on her own in Nigeria why can she travel on her own in UK Bob Dio tó bẹ́ẹ̀ kó gbéra látẹ̀kọ̀ tó ń lọ sí Ọ̀ṣun state tó ní mú sójà dání tó bá wọ London kò nídìí sójà àwọn ò lè ń fún àwọn wo ni fulufuli I'm sure kò tí Bob Dio gan bá dé Ghana kò nídìí security Ghana cause ó nílé ní Ghana mo rí Ọ̀tẹ́dọ́lá tó ń gun bicycle ọlọ́run mọ̀ bí tó ti ń gun ní London I'm sure pé n tó tẹ̀ wá lẹ́gbẹ̀ẹ́gun akọ̀ máa pé who is this man kò ní mọ̀ pé olówó ni that is what makes security important. So tá bá ń sọ pé security kò ń ṣe ènìyàn
Suleyat Adedeji grew up in the modest Yoruba household. Kò ń ṣọmọ Fúlàní o, kò ń ṣọmọ Igbo, but wọ́n yọ ẹ̀mí kúrò là. Ẹ mọ̀ kó tó bá kúkú wá kúkú Ọlọ́run, àmọ́ pò kúkú Ọlọ́run. Tó bá jẹ́ pé kúkú Ọlọ́run, àmọ́ pò kúkú. So wọ́n tó bí ní 1996 tó ń sọ pé God bless Nigeria. Torí àwọn influencer tó dúró sórí social media, Reno Omokere, owó tó ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹ ṣe gan ni fún gift. Owó tó ń bẹ lọ́wọ́ Reno Omokere tó bá jẹ́ pé yẹn ló lọ ń gbọ́, ó gbé rẹ̀ ní Google ni o. So sorry, aago 5 ti kọjá, ẹja dádúró báyìí. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé a dúpẹ́ pé lóòótọ́ wọ́n gbé bishop, àwọn tó gbé wọ́n gbé padà wá. Àwọn tó gbé tó ń threaten pé ẹ sọ fún wọn pé àwọn tó ń pẹ̀yìn yẹn kọ́ bá wa tẹ̀ ṣàkárà wọn yẹn náà, ká wá mọ̀ bóyá gbogbo ìbọn tọ́tẹ̀ kó wá gan bí ó ní bullet. Torí mo gbọ́ pé wọ́n náà kó ìbọn rẹpẹtẹ wá chakajiki yẹn. Wọ́n ní ẹni a bá rí la bá ń lẹ̀dí mọ́. Ẹni kí DSS tẹ̀ ṣàkárà àwọn Fúlàní tó wà ní ọ̀nà Òkè Ọdẹ yẹn díẹ̀. Ó náà pé Òkè Ọdẹ ló ń yọ wá lẹ́nu dé. Ẹni kọ́ tẹ̀ drive lọ́bẹ̀ kọ́ ṣàkárà ẹ̀. Ká wá mọ̀ bóyá ẹ̀mí wọn lè gbé. But àwa náà lọ máa lẹ̀dí mọ́. Torí gbà táwa náà ti rẹ̀dí. Àrẹ́dì ni. Òní èmi kí tí bá fún ẹ ní gbòòrò ṣàti rẹ́dì, mọ̀ ń bí ẹ ṣàti rẹ́dì. Ìwọ ló máa bí rẹ ṣàti rẹ́dì. Àìtí rẹ́dì. Torí àìtí mọ lọ́kọ̀ tó ń wà wá. Tàbá rẹ́dì mo ní àní dúró de Ìgbòho àti bàbá Akíntóyè. Àìtí rẹ́dì. Like I said, torí ìyá ìgangan mo ṣe wá ṣe program. Mo tẹ̀ ní intention láti ṣe program. Kò tí ì sẹ́ni update pẹ̀lú ti bishop ni pé a dúpẹ́ pé wọ́n pa wọ́n sọ̀hún, pé ẹ̀mí wọn tó lọ ló padà wálé. Ó wà lọ́wọ́ DSS àti mọ̀ ìyàwó ẹ̀ ti sùn pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú fọkànbalẹ̀ báyìí. Kò ń ṣe case of missing person mọ́ báyìí. Àbí àìmọye tó miss. Kí n tó máa lọ, bọ̀bọ́ kan tó máa ń ṣe tàùsí fún yín, ó ti pẹ́ díẹ̀ ọ lẹ́kọ̀ọ́. Ta ló rántí orúkọ ẹ̀? Fún mi lórúkọ ẹ̀, fún mi lórúkọ ẹ̀. Tó máa ń ṣe nídàájí, tó máa ń bá yín ṣe gbogbo ẹ̀yin mùsùlùmí bóyá kẹ́ mọ̀. Ẹ ti gbàgbé ẹ̀ ànírántí mọ̀, èèyàn mélòó la fi rántí. Ẹ fún mi lórúkọ ẹ̀ kí n tó máa lọ. Tó máa ń ṣe tàùsí nídàájí tọ́nà jí gbé. Ṣé Gazali nàbí Fàwásì? Gawal. Àfi kọ́ lọ́n bá wa fọ̀run kẹ́. Torí òun ti lọ báyìí. Àti tó bá ń rìn gan, á ti fẹ́ débi tó èmi ò dẹ́fún rè. Ṣe rí Gawat? Ó ti yẹ nísìn pé ọpẹ́ la ṣe kọ́kọ́ dúpẹ́ bishop wálé. Wọ́n mú yàn ṣe newton. Àwa tá ń ṣe ìrìn àjò yìí, is either you are in the prison, is either you are dead or you are alive. Ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta ni. Bàbá Aláàfin tàná kò ṣe tèmi o. Ó sọ fún mi àti Ìgbòho pé wọn ò ní rí yín mú o, bẹ̀yìn náà ẹ má nà gẹ̀rẹ́ o. Okay? Ẹ̀gbọ́n tí bàbá mi Ọọ̀ni òrìṣà, kábíyèsí o. Kábíyèsí o. Ẹ̀mẹ́rùn ni bàbá yẹn sọ pé Ìgbòho máa dúpẹ́ fórí ẹ̀. Wọ́n ní Kóìkì wọ́n náà òòṣà nìyẹn. O ò lè ná òbu mi, mo ní kábíyèsí. Mo fẹ́ mi gbolẹ̀ o, kábíyèsí. Èmi ti padà sí UK sí base mi. Àwọn ọba wa, a dúpẹ́ fún wọn. Àwọ̀ bọba mọ́. But ní tí mo fẹ́ kó yé yín ni pé Gawati àrídọ́là. Àbẹ́mọbi tó wà. Ẹ̀ ń wò mí ni. Ṣé bá mi dúpẹ́ fún bishop pé ó lọ, ó ṣe padà wálé, bó wà lọ́wọ́ àwọn DSS. Wọ́n bá wa tọ́jú ẹ̀. Ó lè máa ṣe Yorùbá nation. Kò náà ní prepare fún anything. Ara tó ń pè ní pé òun jàjàngbara nìyẹn. But kò ń ṣe ẹ̀yin tẹ́ ń comment ló ń wà. Mo sọ lánàá. Ẹ̀yin tẹ́ ń comment kan ló ń wà. Àwa the real actor. Àwa actor báyìí, ẹ̀yin actor lèmi náà. Torí tó bá ṣe ń sọ gbogbo media actor ni mí. Èmi dẹ̀ ni the last man standing gbogbo yín. Ṣé bẹ́yìn ti sùn ní sèmi jí yín lẹ̀ báyìí ni? Bó ṣe máa rí nìyẹn. Ó àní jù bẹ́ẹ̀ lọ. Ẹni bá tó lọ́n bá ràn lọ́wọ́, ẹni náírà account mi, ẹ send ẹ̀. Kì í ṣe
but pound sterling la need torí mo ti dé UK ibi tí a ti need owó nísìnyí náírà staff ni so ẹ má gbàgbé tí gbogbo yín bá ń dáwọ́ £1 tẹ̀ fún mi èmi náà ní tí máa lè ṣe níwọ̀nba tí mo lè ṣe à ń ṣe o mo ní láti wá sọ fún yín lórí social media but àwọn tó ń gbé tí wọ́n wá sórí social media bíi Cocoa Foundation torí àwọn tí mọ̀ pé táwọn bá gbé jáde ẹ lè fún wọn sí ẹlòmíì nísìn ìjọ ò lẹ ti fún wa lówó gbẹ̀yìn ẹni Ọlọ́run jẹ́ awówó aburú ó ti ṣẹlẹ̀ ń bẹ́ yẹn fún wa lówó èrò owó yẹn kọ́ làwa ń wá kò dìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ la ṣe máa wówó mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí a pè ní kọ̀rọ̀ tẹ́ bò wá láṣìírí fún ti ọ̀rọ̀ bishop torí ètùtù kì í ṣe ọ̀fẹ́ o lè ní kí babaláwo ṣiṣẹ́ fún ẹ kó wá máa expect pé kò ní fún lówó ṣé òun ló máa owó ààrẹ ló máa lọ fi rẹran ló máa fi ra pẹ́pẹ́yẹ ló máa fi ra adìyẹ mo ń béèrè ni o ọlọ́pàá gan jẹ́nu owó yẹn ó gba 70,000 lórí burúkú wọ̀ ṣe tracking àwọn ọlọ́kọ́kọ́ gba owó gbàrà láàárọ̀ Tuesday tó ṣe tó ṣàbọ̀ ṣáwọn ọlọ́pàá gan gba 70,000 owó oṣù ṣé Sanwó-Olú ti sanwó fún wọn tó bá jẹ́ pa lówó yẹn lọ́wọ́ ni a nídìí láti ṣiṣẹ́ lọ máa bá wọn kan gbọ̀gbà tá a ní látún lọ ń pè àwọn èèyàn ní background ìyẹn la ṣe ń sọ pé a gbọ́dọ̀ ní reserve láti lè máa fi ṣe any emergency Ọlọ́run jẹ́ ká tó rí emergency o àwọn kan ti pè lánàá pé hey bàbá Koiki kí la máa ṣe sí báyìí wọ́n ti gbé bishop ṣe ká sá lọ ẹni tó bá fi sá lọ kó sá lọ but one thing is èèyàn mélòó ló fi sá lọ we face the consequence we face the fight èmi àti DSS wọ́n wò mí báyìí fóònù bishop Adesina wà lọ́wọ́ wọn group dem àti bishop Adesina wà èmi ṣì ń post sínú ẹ̀ pé ẹ̀ tó bẹ́ẹ̀ Koiki lèmi jẹ́ a lè má tí wálé nísìn kò dẹ̀ tí sí time mo fi wálé torí oṣù 2 àtàbọ̀ ni mo ṣe ẹ jẹ́ kí n sinmi sí London díẹ̀ náà okay so máa ti béèrè pé jọ́ mò ń bọ̀ ìbí mo ṣe kúrò ní come back home ẹni tó bá sọ pé come back home ti bá gbọ́ anybody nínú ìtẹ́ bá sọ pé come back home máa ṣe program máa fún ilé pè látòkè délẹ̀ yan máa lè come back home gbà tí mo wálé àti ready àìtí ready oorun yẹn la máa sùn ó dàárọ̀.